Mo kí gbogbo wa jákèjádò àgbáláyé, àwọn ọmọ Oòduà mo kí wa o, a kú dédé àsìkò yìí. Lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Kwara, orí ẹ̀ náà la ṣe wa o. Tí ẹ bá wo program mi kan tí mo ṣe láìpẹ́ yìí, mo pinnu ń bẹ̀ wípé mo máa mú fídíò kan wá níbi tí ìyá wa Yorùbáwùyí tó ti gbarata tó ti faraya. Ìyá yìí sọ àwọn ọ̀rọ̀ kan nínú fídíò yìí tèmi náà wá wò tí mo wá rí i pé ọ̀rọ̀ yìí ò kì í ṣe ohun tá a lè kọ̀ déédé filẹ̀, ohun tá a gbọ́dọ̀ táwa náà tún gbọ́dọ̀ gbé ni, tá a gbọ́dọ̀ ṣíà ẹ̀, tá a gbọ́dọ̀ pín títí tó fi máa dọ́dọ̀ àwọn aláṣẹ tí wọ́n fi máa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí, ìpànìyàn, ìgbalẹ̀ lọ́wọ́ wa tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Kwara State. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, ó ń ṣẹlẹ̀ wàhálà gidi, wàhálà ńlá ó ti wọ ìlú Kwara. Àwọn agbésùmọ̀mí yìí wọ́n ti ń ṣèdí ṣe wípé gbogbo Kwara pátápátá ni wọ́n fẹ́ gbà o. Eléyìí tó tún wá burú jù, àwọn ọlọ́dẹ tí wọ́n kóra wọn jọ tí wọ́n tún lọ kojú àwọn agbésùmọ̀mí yìí, ǹjẹ́ túmọ̀ pé àwọn agbésùmọ̀mí yìí tó pa gbogbo wọn tán pátápátá, òkú wọn ni wọ́n tún gbé wálé. Wọ́n sun machine sun gbogbo nǹkan tí wọ́n kó lọ bá wọn nínú oko. Ẹ̀yin èèyàn mi, lẹ́yìn tí ẹ bá wo fídíò ìyá wa Yorùbáwùyí yìí, fídíò kan ń bẹ lẹ́yìn ẹ̀ tí mo attach mọ́, tí mo tún fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ ń bẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ dábọ̀, mo mọ̀ọ́mọ̀ gbé fídíò yìí ni torí pé ìyá wa Yorùbáwùyí ní ká bá wọn ṣíà ẹ̀, òun lèmi náà ṣe ní kí n gbé so that ẹ̀yin olólùfẹ́ tiwa náà tẹ wà lórí ìkànnì yìí, ẹ̀ tún lè bá wa pín fún gbogbo àgbáyé, gbogbo ibi tí ọmọ kóòtù òjìrè wà, kí wọ́n lè tètè dìde láti kún àwọn ará òkè ọdẹ ní Kwara State lápapọ̀ láti kún wọn lọ́wọ́, kó má tún di wípé ẹja tún máa wù wọ́n níran, ṣèbí Kwara State nìkan ló ti ń ṣẹlẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, Kwara State yìí làwọn ará bí, gẹ́gẹ́ bí mo ṣe sọ lórí ètò mi lélẹ́yìí tó kọjá lọ, wípé ibẹ̀ gangan náà fẹ́ fi ṣe capital. Lẹ́yìn tí Tinubu bá kúrò ń bẹ̀ tán, àwádìí pé tí Fúlàní bá wá wọbẹ̀, àwádìí pé ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí máa ju ògúlùtù, ju òkò, ju bọ́ǹbù sáwọn ilẹ̀ kóòtù òjìrì tó kù. So ìdí nìyí tí gbogbo wa fi gbọ́dọ̀ tètè dìde báyìí láti jàjà yìí, láti kún àwọn ará Kwara lọ́wọ́. Owó la fẹ́ donate ni ká donate ẹ̀. Ohunkóhun tó bá wù ká ṣe, ká tètè ṣe ní pápápá kó má bàa bọ́ sórí. Ẹ má gbàgbé o, àwọn ìlú bíi 30 tó ti ń súnmọ́ bíi 30 ni wọ́n ti sọdá oró. Òkè ọdẹ ò sí ń bẹ̀ o, náà òkè ọdẹ ti ń pẹ̀lú o, torí pé àwọn aráàlú òkè ọdẹ lẹ́nu àárọ̀ yìí bá a ṣe gbọ́, wọ́n ti ń fìlú lẹ̀ o, wọ́n ti ń fìlú lẹ̀ o. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ wípé àwọn agbésùmọ̀mí yìí tuntun kọ lẹ́tà láàárọ̀ yìí ní obi òsọ ti tẹ́lẹ̀, láàárọ̀ yìí information tá a gbà nìyẹn o, pé wọ́n tuntun kọ lẹ́tà sáwọn ìlú tó kù pé wọ́n sì ń bọ̀ o. Tẹ́ bá wo ètò mi kan tí mo ṣe lọ níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, mo sọ ń bẹ̀ pé ọkàn àwọn agbésùmọ̀mí ti balẹ̀ dáadáa sí ilẹ̀ kóòtù òjìrè o. Ó dàbí brọ́dà wa kan tó pè sórí ètò tí mo ṣe kọjá ó ní wọ́n fi Tinubu dẹ́gẹrẹwú síbẹ̀ ni o, pé ìjọba Fúlàní là ń lò ó. Ok, ẹ̀yin èèyàn wa, nígbà tí nínú ìjọba Fúlàní tá à ń kojú gbogbo nǹkan tá a kojú yìí, tá a bá wá lajú wálẹ̀ tí agbára kúrò lọ́wọ́ Fúlàní tó kúrò lọ́wọ́ Tinubu tó bọ́ sọ́wọ́ Fúlàní, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ìdí nìyí o tí gbogbo àwa tá à ń jàjàǹgbara tá a fi ń pariwo fún gbogbo ẹ̀yin èèyàn wa wípé ẹ jẹ́ á kóra wa pọ̀, ká tètè bá ọmọ olódó ọdẹ wọn sọ̀rọ̀, ká bá Tinubu sọ̀rọ̀ kó tètè lu agbára tó wà lọ́wọ́ ẹ̀ ń sìn láti bá wa pín orílẹ̀-èdè yìí. Restructuring ò rọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Àwọn tó bá ń kóra wọn jọ tọ́nà ń bèrè fún restructuring, wasting of time ni o, because restructuring Shettima ti sọ o pé kò sí tó jọ ọ́. Ó ní irú ẹ̀ ò lè wáyé láéláé. Ó ní restructuring my foot, bó ṣe sọ nìyẹn o. So ẹ̀yin èèyàn wa, ẹjẹ́ àpàmọ̀pọ̀ o, kẹjá ká tètè jàjà yìí. Ọ̀yọ́ ni, Ọ̀ṣun ni, Òṣogbo ni, gbogbo ilẹ̀ yìí ni wọ́n fẹ́ gbà o, títí kun Àkúrẹ́ wọ Oǹdó. Gbogbo ilẹ̀ kóòtù òjìrè pápátá làwọn ará bí fẹ́ gbà o. Ohun tó ṣẹlẹ̀ nígbà ayé àwọn babalá baba wa, nígbà ayé Usman Dan Fodio, táwọn bàbá wa dìde, àwọn ọmọ ogun Ìbàdàn, gbogbo ọmọ ogun tí wọ́n dìde tí wọ́n lé wọn padà, òun ló tún fẹ́ máa repeat ara ẹ̀ yìí o. Ẹ̀yin àgbààgbà yìí ẹ dìde o, ẹ̀yin ọba aládé ẹ má gbàgbé o, baálẹ̀ òkè ọdẹ wọ́n pa o, ẹ̀yin baálẹ̀ tó kù ẹ má ṣàfihàn o,
ẹ tètè fọwọ́sowọ́pọ̀ ńsìn kẹ́ ẹ tètè jẹ́ ká jọ jàjà yìí ká lé gbogbo àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ wa àti Sẹ́ríkì ni àti tó ń gbé níta ni àti tó ń gbé nínú ilé ni ẹ̀yin ọ̀dọ́ ẹja kógun jà wọ́n o ó ti tójú ẹ̀ o ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ọ̀rọ̀ tí Yorùbáwùyí sọ nínú àwọn fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ni o mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ni o nítorí pé ó ti dójú ẹ̀ o ìṣẹ̀lẹ̀ tó máa kọni tó máa padà wá kànyàn Olódùmarè ní jẹ́ kó kàn wá o ó ti dé bá Yorùbáwùyí báyìí o ẹni tó máa padà dé bá lọ́la la àmọ́ o ìdí nìyẹn tí mo fi sọ pé kí gbogbo wa ó dìde o kẹjá tètè faraya gbogbo ẹ̀yin tí ẹ bá ní fóònù nọ́mbà ọmọ olódòde lọ́wọ́ kẹ́ ẹ máa pe bàbá yìí wípé kó lo owó agbára ẹ̀ lásìkò yìí kó fi pín orílẹ̀-èdè yìí kó tó pẹ́ jù ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. àwọn agbésùmọ̀mí ti wọ òkè ọdẹ wọ́n pa wọ́n lókè ọdẹ Abdulrasaq Abdulrahman kò ní dáa fún ẹ ò ní ṣoríire. Tinubu gọ́vnà Abdulrasaq Abdulrahman ò ní gbádùn kò ní dáa fún ẹ gọ́vnà Kwara State kò ní dáa fún ẹ Abdulrasaq Abdulrahman kò ní dáa fún ẹ state. Bàbá Tinubu ẹ wo tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun kó mọ òkè ọdẹ lèmi Yorùbáwùyí lórúkọ mi tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun. Tinubu gọ́vnà Abdulrasaq Abdulrahman ò ní gbádùn kò ní dáa fún ẹ gọ́vnà Kwara State kò ní dáa fún ẹ Abdulrasaq Abdulrahman kò ní dáa fún ẹ gọ́vnà Kwara State. àwọn agbésùmọ̀mí ti wọ òkè ọdẹ wọ́n pa wọ́n lókè ọdẹ Abdulrasaq Abdulrahman kò ní dáa fún ẹ ò ní ṣoríire. Abdulrasaq Abdulrahman ó máa ṣorí ibú ni gọ́vnà Kwara State Abdulrasaq Abdulrahman ó máa ṣe orí burúkú ni kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ gọ́vnà Abdulrasaq Abdulrahman gọ́vnà òkè ọdẹ ó máa ṣe orí burúkú ni àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pátápátá àtẹ́míà Kwara State. Bàbá Tinubu ẹ wo tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun tẹ́ bá fẹ́ ogun ọmọ òkè ọdẹ lèmi Yorùbáwùyí lórúkọ mi tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun. gọ́vnà Abdulrasaq Abdulrahman kò ní dáa fún ẹ kò ní tẹ́ bá ti ẹ bá mi share fídíò yìí ọmọ òkè ọdẹ ni èmi kò ní dáa fún ẹ gọ́vnà Abdulrasaq Abdulrahman gọ́vnà Kwara State ó ní ṣe oríire kó o máa ṣòfò ní Abdulrasaq Abdulrahman wàá ṣe òfò ní. àwọn agbésùmọ̀mí ti wọ òkè ọdẹ ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ dìde tó máa dogun kó dogun everybody ní òkè ọdẹ ẹ dìde ọba tó bá mọ̀ ń pa ẹ jẹ́ ìjòyè tó bá mọ̀ ń pa ẹ jẹ́ ọmọ ọdún tó bá mọ̀ ń pa ẹ jẹ́ ó ti di wọ́rọ́ sí wọ́rọ́ lókè ọdẹ ọmọ òkè ọdẹ lèmi Yorùbáwùyí lórúkọ mi gọ́vnà Abdulrasaq Abdulrahman gọ́vnà Kwara State tó máa ṣorí burúkú ni ó máa ṣorí burúkú ni ó àláwọ̀ àwọn Fúlàní kó máa pa wá lókè ọdẹ ó máa ṣe òfò ní ó máa ṣe òfò ẹni ọba tó bá mọ̀ nípa ẹ̀ ẹ̀yin bọ́ìsì ẹ jẹ́ ẹni ìjòyè anybody tó bá mọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ onítọ̀hún ẹ yẹ kó di wọ́rọ̀ sí wọ́rọ̀ kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ẹ sọ́ di wèrè. Abdulrasaq Abdulrahman ó máa ṣe òfò ní Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State wàá ṣe orí burúkú ní wàá ṣe òfò ní àtẹ́mí gbogbo ẹ máa jọ sọ orí burúkú papọ̀ ní ẹ̀yin ọmọ kí ọdẹ ẹ jáde ẹni alábòrò tó bá wà ń bẹ ẹ ṣe bí àwọn Ìgbò fún wọn ogun ló máa pa ogbó yín ogun ló máa pa yín ẹ ti já wèrè ẹ ti ní òkè ọdẹ àwọn bá yín pò àsìlábẹ́ ẹ̀ lọ́rin ẹ kórí burúkú lọ́rin yín ẹ kórí burúkú yín síwájú. gọ́vnà Abdulrasaq Abdulrahman ó máa ṣe òfò ni ogun alájẹngbọ̀ wá ṣorí burúkú ni ní òkè ọdẹ bandit lókè ọdẹ ayé yín máa ta tí yín máa yẹ ṣé wá gbogbo èèyàn ọmọ òkè ọdẹ tí wọ́n fi ẹ̀sìn tàn tí ẹ bá gbé nǹkan tí àwọn bàbá wa fi jagun nígbà kìíní àná tí ẹ bá gbé jáde máa ṣorí burúkú ni ẹ sá òkè ọdẹ tí ẹ bá dìde gbogbo èèyàn olóyè lókè ọdẹ tí ẹ bá dìde gbogbo máa ṣòfò ni gbogbo èèyàn alágbára òkè ọdẹ tí ẹ bá gbé nǹkan táwọn bàbá wa lò níjọ́ kìíní àná nígbà ogun Ìlọrin jáde ẹ máa ṣe orí burúkú ni ẹ máa ṣe òfò ni ẹ dìde ńlẹ̀ nísìn àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé wọ́n ti wọ òkè ọdẹ wọ́n látàárọ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa èèyàn ni wọ́n tún káwọn kan wọ́n gbọ́ ayé yín máa ta ayé yín ó máa ta. Bàbá Tinubu afẹ́ ìgbómìnà state we have to defend ourselves the gómìnà people ẹ bá mi share video yìí àwa ọmọ gómìnà àwọn defend ara wa Fúlàní pa wọ́n ní gómìnà ẹ tún wọ́n á kó Fúlàní kọ́mọ wá jẹ́ security fún wọn ògùn ló máa pa yín. Abdulrasaq Abdulrahman ó máa ṣorí burúkú ni ó máa ṣorí burúkú ni Abdulrasaq Abdulrahman ó máa ṣòfò ni tí ẹ máa yẹ ayé máa ta
Òkèọdẹ tẹ́ bá ṣe bí tí bàbá ńlá fún wa ògùn ló máa pa yín. If you are any Òkèọdẹ tí o bá gba àbọ̀dé fún wa bójá ọba ni ẹ́ bójá ìjòyè ni ẹ́ wọ́n máa jẹ́ ẹni wọ́n máa jẹ́ ẹni kò sí nǹkan kan tó fẹ́ ti jẹ́ jáde. Ọmọ Òkèọdẹ lèmi o confam wọ́n lè bí mi sẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin mi Òkèọdẹ láti ṣẹ̀ wá. If you are from Òkèọdẹ gather here. If you are from Òkèọdẹ gather here. Gather here if you are from Òkèọdẹ. Security alert. Òkèọdẹ ń gbóná láti ìdájí àwọn táwa nílùú òyìnbó àlè wálé ògùn ló máa pa yín. Ògùn ló máa pa yín. Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State kò ní dá fún ẹ. Ó máa ṣòfò ní. Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ. Wàá ṣòfò ní gómìnà Kwara State. Kí ló dé? Wọ́n ṣépè fún ẹ ni. Wọ́n ṣépè fún ẹ ní Abdulrasaq Abdulrahman. Adé pariwo òde sọ̀rọ̀. Ayé rẹ̀ bàjẹ́ ní gómìnà Abdulrasaq Abdulrahman. Wọ́n ṣépè fún ẹ ni. Àbọ̀lọ́rí burúkú ni ẹ ni. Tọ́lọ́rí ibú ni ẹ ni. Agbọ́dọ̀ orílẹ̀-èdè sí ni. Wọ́n ṣépè fún ẹ ní Abdulrasaq Abdulrahman. Kí ló dé? Kí ló dé? Why are you guys selling us? Why is it that you are sharing it ní agbára lókè ọdẹ? Gbogbo àmọ́ yín o. Ẹ̀yin tẹ́ ní agbára lókè ọdẹ. Àmọ́ many of you tẹ́ bá kọ̀ tí ẹ gbé nǹkan tí wọ́n lò níjọ́ kìíní àná jáde. Ẹ máa ṣòfò ní. Ẹni alágbára tó máa lókè ọdẹ tó bá tó pé yá Aláwù yá Kàrímù ògùn ló máa pa onítọ̀hún. Ẹni alágbára tó máa lókè ọdẹ tí ò bá dìde nísìn kẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí wọ́n fi ń pe òkè ọdẹ ní òkè ọdẹ. Ohun tí wọ́n fi ń pe òkè ọdẹ ní òkè ọdẹ níbi tí àwọn ọdẹ ti ń pàdé. Àwọn nǹkan tí wọ́n rì mọ́ òkè ọdẹ tí ẹ bá kọ̀ láti lọ gbé wọn dìde ẹ máa ṣòfò ní gbogbo yín. Bẹ́ẹ̀ ni mo sọ Yorùbá wuyì lọ́wọ́ ọ̀bẹ yín lágbàbẹ̀ ni mò ń jẹ́ gbogbo ẹ̀yàn lágbára ní òkè ọdẹ. Tẹ́ bá kọ̀ ṣe àwọn pàtó tí wọ́n ń da ogun tí ọ̀rọ̀ ọba tó lọ kó tó gbọ́dọ̀ jẹ́ tó fẹ́ jẹ yìí ẹ mọ̀ gbà tó ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé ní ọ̀sán gangan ẹ ń jáde ẹ̀yin ìyá yẹn lọ́sàn gangan ẹ jáde àbá ẹ jáde ni ẹ jáde nígbà yẹn náà ọba tó lọ yìí kó tó di pé gbẹ́sẹ̀ ẹ mọ̀ tẹ́jọ́ wò ni tí ẹ bá wá kọ̀ tẹ́ jáde nísìnyí àbẹ̀rẹ̀ sí ní pariwo yín tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jáde nísìnyí àbẹ̀rẹ̀ ẹ̀yin ìyá yẹn bọ́ta gbogbo ń tẹ́ bọ́ta gbogbo ń tẹ́ bá ti ní ẹgbẹ́ bọ́ta ẹ tó bá fi kú níwà láwùtọ̀ yín ògùn ló máa pọ̀ nítọ̀hún ayé làgbàbẹ̀ ni mò ń jẹ́ tí ẹ bá gbé gbogbo àwọn gèlè orí yín kẹ́ gbé kalẹ̀ kẹ́ wọlé gbogbo tí wọ́n Abdulrasaq Abdulrahman ní ọmọ Fúlàní o Abdulrasaq ti pa wá tán lókè ọdẹ o Abdulrasaq ti pa wá lókè ọdẹ o Abdulrasaq Abdulrahman ti pa wá lókè ọdẹ Fúlàní pa wá o Abdulrasaq Abdulrahman ó tún káwọn Fúlàní ó ní kọ́ máa lọ ṣe security fún wa àfẹ́ ọmọ òkè ọdẹ akọ àfẹ́ Abdulrasaq Abdulrahman akọ ẹ ọmọdé òkè ọdẹ okọ ẹ Abdulrasaq Abdulrahman àgbàlagbà òkè ọdẹ kọ ẹ Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State ọkùnrin òkè ọdẹ kọ ẹ Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State obìnrin òkè ọdẹ kọ ẹ arúgbó òkè ọdẹ kọ ẹ gbogbo alágbára òkè ọdẹ kọ ẹ àwọn ìyá mi lókè ọdẹ wọn kọ ẹ òkè tó fi pè ní òkè ọdẹ akọ ẹ ayé kọyìn sí Abdulrasaq Abdulrahman lórí ọ̀rọ̀ òkè ọdẹ má bẹ́ẹ̀ fà Abdulrasaq Abdulrahman lórí ọ̀rọ̀ òkè ọdẹ má bẹ́ẹ̀ fà tí a yẹ tí ẹ máa tà ní gómìnà Abdulrasaq Abdulrahman ọmọ Fúlàní ń pa wá ó tún wá kó èké láwọn Fúlàní lọ́wọ́ ó ní kí wọ́n ṣe security ní kọ́ department tó wà ní kọ́ department kò ní dá fún ẹ Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State kò ní dá fún ẹ bẹ́ẹ̀ ni kò ní yẹ tí ẹ máa bàjẹ́ ni tí ẹ máa bàjẹ́ ní kọ́ department Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ pàtó máa dórí oyè ó sún ẹlẹ́jà àti fẹ́yàn kọ̀ọ̀kan tayọ pa àwọn Kwara State lókè ọdẹ gbogbo ọmọdé òkè ọdẹ ọkùnrin òkè ọdẹ obìnrin òkè ọdẹ ẹ gbé nǹkan jáde ẹ jẹ nǹkan bàbá tó bá kọ̀ tí ò bá gbé oògùn jáde lókè ọdẹ ẹ pàdánù ẹ wá gbé mi tó ẹ pọ́ lórí burúkú ni yín bàbá tó bá ti kọ̀ tó bá ti gbé nǹkan jáde lókè ọdẹ ẹ wọlé tí wọn kí ló dé ẹni fúnra tó bá ti pa yín ẹ pa ẹ má ṣe fídíò kankan àwọn fídíò tẹ́ ń jù sí mi yẹn ẹ má ṣe fídíò ẹni tó bá ti pa yín ẹ pa onítọ̀hún ẹ ṣe ní ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ kí ló dé èèyàn mẹ́rin lẹ ti pa láàárọ̀ yìí nìkan èèyàn mẹ́rin lẹ ti kó wa gbọ́ láàárọ̀ yìí nìkan òkè ọdẹ ń gbóná alálẹ̀ òkè ọdẹ máa mú gbogbo yín alálẹ̀ òkè ọdẹ máa mú gbogbo yín bọ̀ sí àrè alálẹ̀ òkè ọdẹ òní fi yín lọ́kọ̀ balẹ̀
gbádùn ẹ ní àlàáfíà ẹ fòrò ẹ dààmú ẹ fìtínà ẹ jẹ̀bi ayé ẹ ní kílẹ̀ wáyé fún ẹ nígbà kẹpà wá lókè ọdẹ o nígbà ọgbọ́n tó bá gbàgbọ́ nífa lókè ọdẹ ogun ló máa pa ọmọdé tó bá gbàgbọ́ lókè ọdẹ ogun ló máa pa èyí ọmọ òkè ọdẹ ìdí ẹni wù ẹ tó bá wà Ìlọrin ló wà ní Èkó ló wà ní ìwọ tó bá wà ní Kwara State ìwọ tó bá wà nílùú òyìnbó ẹ pè nọ́mbà mi ẹ jẹ́ ká dá owó fún àwọn tó máa wọ òkè ọdẹ ẹ jẹ́ ká tó bá pẹ̀lú ogun ti fẹ́ bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká dá owó if you are abroad call me on +1718 50205773 WhatsApp number ẹ pè mí ẹ jẹ́ ká dá owó fún àwọn tó máa wọ igbó tí àwọn wèrè yìí lókè ọdẹ ẹ fẹ́ bí pa wọn lókè ọdẹ wọn ọ̀rọ̀ kò lọ́wọ́ òródò lọ lẹ́yìn yẹn ẹ tún wọ́n dá Fúlàní ẹ̀sìn pẹ̀lú wọn wo Abdulrasaq Abdulrahmani ó máa ṣòfò ní wo gómìnà Kwara State kò ní dá fún ẹ mo ń bọ̀ mi ò yí dé o òkè ọdẹ náà ti ń pè mí báyìí ẹgbẹ́ kìíní yẹn ń skip mi ò tí dé Abdulrasaq Abdulrahmani mi ò tí dé fún ẹ máa mú ẹ ní èpè búkú ni máa wọ̀ fún ẹ wo mi ò fẹ́ kí ẹ tó bẹ́ẹ̀ ṣogun yẹn torí inú bínú báyìí mo fi pariwo kí ló dé olórí ibú rẹ o àtìyàn wèrè sí gómìnà ní Kwara State o àtìyàn wèrè ní gómìnà ní Kwara State olórí ibú láyàn ní gómìnà ní Kwara State o ẹni òfò la Abdulrasaq Abdulrahmani o wàá ṣòfò ni òun kọ́ ni òkè bí olórí péjì mi ó lè rí ibi tí mo ti bú olóyè tàbí ìjọba rí lórí péjì mi ṣùgbọ́n Abdulrasaq Abdulrahmani wo èpè ló máa pa ẹ́ èpè òun ló máa pa ẹ́ mo ń lọ mo ń bọ̀ mi ò tí dé mo ń lọ alẹ́ báyìí mo ń lọ set ring glass fún ẹ kọ́kọ́ bá mi ṣí ẹ lẹ́yìn náà mo ń bọ̀ ó máa sórí burúkú ní Abdulrasaq Abdulrahmani wo máa mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ máa gbẹ máa mú ẹ sọ́wọ́ Abdulrasaq Abdulrahmani ẹ̀jẹ̀ máa gbẹ ní àṣẹ àwọn tó ní gbogbo ayé tó láyé tó lọ́run àṣẹ Elédùmarè àṣẹgbẹ́ tó pa ní àárọ̀ yìí ní òkè ọdẹ òní forí lóṣù ká ẹ̀mí ẹ̀ ò ní balẹ̀ ìfowó ìdààmú máa dé bá ẹni Abdulrasaq Abdulrahmani mo ń bọ̀ mi ò tí dé Yorùbáwùyí lórúkọ mi mo ń bọ̀ mi ò yí dé mo ń bọ̀. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.
ẹ gbà wá o ẹ gbà wá lọ́wọ́ gómìnà Abdulrasaq Abdulrahman ọmọ Fúlàní gbogbo ayé ẹ gbà wá lókè ọdẹ lọ́wọ́ gómìnà Abdulrasaq Abdulrahman ọmọ Fúlàní ẹ gbà wá lọ́wọ́ ẹ gómìnà Kwara State ó máa ṣe òfò ní Abdulrasaq Abdulrahman wàá ṣe òfò ní nípa gbẹni wálé ó máa ṣe orí burúkú ní ìfi àfọmọ kí ọdẹ gbogbo ọmọ òkè pátápátá ó ní kálukú yín dìde gbogbo ọmọ òkè ọdẹ pátápátá ẹ dìde ẹ fèsì àwọn láti fèsì yín ìfi àfọmọ kí ọdẹ and you are in abroad tí ò bá sponsor àwọn tó wà lé wàá ṣe òfò ní Abdulrasaq Abdulrahman ó máa ṣe orí burúkú ní gómìnà àti gbogbo àwọn tó wà ní èdè agbésùmọ̀mí tí wọ́n wọ òkè ọdẹ ní èní 28th of September 2025 ẹ máa ṣòfò ní ọgbọ́n tó bá wà ń bẹ̀ kò ní mórí sùn ìjọ tó bá wà ń bẹ̀ kò ní dáa fún wọ́n Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State Abdulrasaq ó tún gẹ́ wọ́n tí wọ́n bá yàn ìyàlẹ̀ tó bá ti yan tápà lálẹ́ ó máa sinmi agbájá ṣẹ́rí òkè ọdẹ tẹ́ di àwọn ọmọ yín sí ẹ máa ṣe orí burúkú ni òfò lẹ́ máa ṣe ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹgbẹ́ nǹkan jáde ẹgbẹ́ táwọn bàbá wa fi fèsì lọrin níjọ́ kínní àná ọmọ Balógun lèmi ohun táwọn bàbá wa fi fèsì lọrin níjọ́ kínní àná ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹgbẹ́ bọ́tà àwọn òkè ń ṣe ẹrú Ìlọrin kì í ṣe ẹrú Ìlọrin gómìnà Abdulrasaq Abdulrahman tí ẹ máa yẹ gómìnà Abdulrasaq Abdulrahman yẹ pa wá mọ́ o Abdulrasaq ti pa wá tán lókè ọdẹ o Abdulrasaq pa wá lókè ọdẹ gbà wá o Abdulrasaq Abdulrahman pa wá tán lókè ọdẹ o ọmọ òkè ọdẹ jáde ẹsà oyè ẹ pé gbogbo àwọn olóyè tó kú ẹ jáde ẹ kó nǹkan jáde o wọ́n fẹ̀sì parọ́ fún yín ni ó máa ṣorí burúkú ni o gómìnà Kwara State wàá ṣorí burúkú ni Abdulrasaq Abdulrahman wàá ṣorí burúkú ni o ó máa ṣòfò ni o Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State kò ní dáa fún ẹ ó lè má fi wá gbójú rẹ lójú ẹ̀mí ó máa ṣòfò ni Abdulrasaq Abdulrahman kò ní dáa fún ẹ lókè ọdẹ ọba tó bá dá sí ọba tẹ bá gbogbo jẹ́ lábọ̀dé ní òkè ọdẹ ẹ má wojú sí ẹ ìjòyè tó bá jẹ́ lábọ̀dé lókè ọdẹ ẹ má wojú sí ẹ gbogbo ọmọ ìlú tó bá wọn gbàrà sọmù lókè ọdẹ ẹ má wojú wọn rárá gómìnà Abdulrasaq Abdulrahman ti pa wá tán lókè ọdẹ o Abdulrasaq Abdulrahman pa wá lókè ọdẹ ẹ gbà wá lókè ọdẹ o United Nations tí máa wọ pé ẹ máa wọ òkè ọdẹ ní èní ni United Nations máa ti lọ pariwo báyìí President Trump amọ̀wé ẹni tẹ́ ẹ yà Abdulrasaq Abdulrahman ó ti pa wá tán lókè ọdẹ ẹ gbà wá Abdulrasaq Abdulrahman ti pa wá tán lókè ọdẹ o Abdulrasaq pa wá tán lókè ọdẹ o Abdulrasaq Abdulrahman ti pa wá tán lókè ọdẹ o ẹ gbà wá gómìnà òkè ọdẹ ti pa gómìnà Kwara ti pa wá tán lókè ọdẹ o gómìnà Kwara ni o bó sí ààrẹ o wọ́n ti gbé ìyàwó lọ wọ́n ti gbé baálẹ̀ wọ́n gbé ìyàwó baálẹ̀ wọ́n gbé ọmọ tó lè ṣẹ̀ bí ìyàwó tó fọ pẹ́ṣọ̀ bímọ wọ́n ti gbé ọmọ kókó wọn gbọ́ o wọ́n ti pè ọ bí 20 ẹ gbà wá lókè ọdẹ o gómìnà Abdulrasaq Abdulrahman òun ló kó bọ̀ fáwọn Fúlàní o ó ní kó lọ gáìdì wá lókè ọdẹ ẹ gbà wá lọ́wọ́ Abdulrasaq o abudu ẹ gbà wá lọ́wọ́ abudu Abdulrasaq pa wá tán lókè ọdẹ ẹ gbà wá o bó sí ààrẹ o security alert ẹjẹ àrílẹ̀èdè sí o ẹyẹ fi wá ṣẹ́gun gómìnà ẹyẹ fi wá yan ọba gómìnà ẹ dìde ẹ̀yin ọba gómìnà yín wèrè tẹ́lẹ̀ wà lùkìmbà ẹgbàdé kalẹ̀ ẹ̀ wà lùkìmbà ẹ̀ wọ́n láwà ní òfò lẹ́sẹ̀ o bó sí o gbogbo ọba gómìnà ẹ dìde ńlẹ̀ ẹ dìde o gbogbo ọba gómìnà ẹ dìde o ikú yìí pọ̀ o wọ́n pa ọmọdé wọ́n pa gbàlagbà lẹ́ni 28 September 2025 Abdulrahman ti pa wá lókè ọdẹ o Abdulrasaq Abdulrahman ẹ má dìbò fún o mújẹmújẹ ní Rasaq Rahman o mújẹmújẹ ní Abdulrasaq o ó ti mújẹmújẹ o Abdulrasaq Abdulrahman ó ti mújẹ fáwọn Fúlàní o Abdulrasaq Abdulrahman mújẹmújẹ ní o mújẹmújẹ ní Abdulrasaq Abdulrahman o mújẹmújẹ ní o mújẹmújẹ ẹ̀jẹ̀ ló mú o ó ti mẹjẹ wa tọ́lọ́pì ọdẹ Fúlàní pa wọ́n tó kọ́ Fúlàní lọ síbẹ̀ wọ́n ti yàwó kí ọdẹ. The video is scary. God bless you.
fídíò yẹn ò ṣe é wò ó wọ́n dú àwọn èèyàn báyìí ni wọ́n dú wọn ni wọ́n máa ń forí wọn ṣeré wọ́n dú àwọn èèyàn ni wọ́n máa ń mú orí wọn báyìí wọ́n máa ń forí wọn ṣeré Abdulrasaq pa wá lókè ọdẹ o Abdulrasaq Abdulramani àbá lọrin ṣe mọ́ o Ìlọrin ẹ̀dá dúró Ìlọrin ẹ̀dá dúró ìgbàmínà ọba yìí ṣe mọ́ Tinubu gbà wá o Àkànbí ọmọdé gbà wá lókè ọdẹ Tinubu gbà wá àbá wọn ṣe mọ́ àbá lọrin ṣe mọ́ o àbá lọrin ṣe mọ́ o àfẹ́ lọrin Ìlọrin ẹ̀dá dúró ìran Fúlàní nìyí lọrin ẹ̀dá dúró àbá yìí ṣe mọ́ o Abdulrasaq Abdulramani ọmọ Fúlàní Ìlọrin ni o bó sí o ẹ gbà wá lókè ọdẹ o ẹ gbà wá lọ́ba mi ṣe fídíò ẹ bá mi ogun ló máa pa ẹ tó bá ti flag mi ogun ló máa pa tí ìrántí wọn ogun ló máa pa onítàn ẹ tó bá flag sọ yìí ogun máa pa gbogbo rẹ èsì láàrúgbìn òkú ló bá mi pa Abdulrasaq Abdulramani wàá gbádùn mi bóyá bó ṣe ń gbádùn sìgá wàá gbádùn mi ò lágbára mi ò lóògùn ṣùgbọ́n mo ní ẹnu wo máa tún gbé play card lọ sí United Nations máa gbé fọ́tò ẹ lọ sí United Nations Abdulrasaq Abdulramani tí ò bá ṣe nǹkan within 48 hours máa gbé fọ́tò ẹ lọ sí United Nations máa lọ pariwo orúkọ ẹ NBC àgbẹ̀ mi gbogbo news pátápátá lamẹ́ríkà ló máa gbé mi Trump àmọ́ ẹni tó jẹ́ ó ní wọ̀lú yìí Abdulrasaq Abdulramani ó ní wọ ìlú yìí ẹ di Nàìjíríà mú ẹ má yẹ ká wọlé wọn náà ò ní wọ̀lú yìí ẹ̀yin apààyàn burúkú yìí Tinubu àkíṣọmọ Ìlọrin we are not the same thing ìwà wa ò dọ́gba àṣà wa ò dọ́gba iṣẹ́ wa ò dọ́gba Ìlọrin là àfàgbọ́n lọ́ba báyọ̀ lọ́sùjà ní gómìnà àfa àkọ òráyè àti lọ́ba báyọ̀ lọ́sùjà àwọn òráyè àwọn àtàwọn Ìlọrin àkíṣe kọ̀ọ̀kan náà àkíṣe kọ̀ọ̀kan náà ẹgbà wá o Abdulrasaq Abdulramani bò sí ẹ o bò sí Abdulrasaq Abdulramani bò sí ẹ olórí burúkú ni olórí ibú ẹni òfò Abdulrasaq ẹni òfò ẹni ìyà hello yà mo máa pariwo ẹ o mo máa pariwo Abdulrasaq Abdulramani mo máa pariwo ẹ ok ṣáà ẹ má bínú mo ń ṣe ṣòro mo ń ṣe láì ṣòro lọ́wọ́ mi. fọ́tò Abdulrasaq Abdulramani rẹ o Abdulrasaq Abdulramani fọ́tò ẹ̀ rẹ o fọ́tò Abdulrasaq Abdulramani rẹ tó bá fẹ́ fídíò yẹn if you want the video contact me o ẹ̀yin tó bá fẹ́ fídíò yẹn pè mí fọ́tò Abdulrasaq Abdulramani rẹ o gọ́vnà Kwara State fọ́tò ẹ̀ rẹ o olórí ibú gọ́vnà Kwara State fọ́tò ẹ̀ rẹ o fọ́tò olórí ibú gọ́vnà Kwara State rẹ o Abdulrasaq Abdulramani o máa ṣòfò ní ó máa sórí ibú ni wọ́n pa wá lókè ọdẹ Tinubu o Abdulrasaq wà á pàdé mi ní United Nations màá lọ gbé fọ́tò ẹ̀ fún Trump ní United Nations ìwà àkànyàn burúkú yìí olórí ibú ni ẹgbà wá o Abdulrasaq pa wá tọ́ lókè ọdẹ o àkínsọmọ ọ̀yà àwa àfilọ́rin àkínsọmọ ọ̀yà ọmọ yìí rí afẹ́ gómìnà stéètì Tinubu o ẹgbà wá o máa sórí burúkú ní gọ́vnà ó máa ṣòfò ní ayé ẹ̀ máa bàjẹ́ ni orí bẹ́ẹ̀ni mi kẹ́ máa ta mọ́ olóṣì gọ́vnà wèrè gọ́vnà aṣèrè gọ́vnà olórí ibú gọ́vnà aṣèrè gọ́vnà àwọn boko ayé ẹ̀ máa bàjẹ́ ni Abdulrasaq Abdulramani gbogbo ọmọ òkè ọdẹ tó bá wà nílùú òyìnbó owó security tẹ̀ ń ṣe owó gbogbo ẹgbẹ́ tẹ̀ ń ṣe ẹ dá owó jọ ẹ dá owó we will defend our land a máa defend wa a máa defend òkè ọdẹ a máa sponsor àwọn èèyàn wa wọ́n máa defend òkè ọdẹ we will defend òkè ọdẹ tí ẹ máa bàjẹ́ ní gọ́vnà ọwọ́ mi báyìí ní ṣe máa bàjẹ́ mọ́ olórí ibú Abdulrasaq Abdulramani ayé ẹ máa bàjẹ́ ni
a máa defend òkè ọdẹ òkè ṣe bàbá ńlá o òkè ọdẹ ìfẹ́ bàbá ńlá ayé yìí máa bàjẹ́ ni ọba tó bá mọ̀ bẹ́ẹ̀ nípa ẹ̀ lókè ọdẹ baálẹ̀ tó bá mọ̀ nípa ẹ̀ lókè ọdẹ tí ẹ̀ bá jẹ́ kí orí yín pé ayé yìí máa bàjẹ́ ni ẹni ọba tàbá gbámú ẹni olórí tàbá gbámú ẹni ọba alẹ̀ tó bá mọ̀ nípa lókè ọdẹ tí yìí máa bà àwọn òkè ṣe bàbá ńlá o òkè ọdẹ ìfẹ́ bàbá ńlá tí yìí máa bàjẹ́ ni ẹ̀yin olórí burúkú yìí wọ́n para lókè ọdẹ ìwọ tó wá pé èké fún àwọn Fúlàní ẹ tó bá nídìí fọ́tò tó bá nídìí fídíò yẹn if you need that video contact me ẹ bá mi máa share fídíò yẹn fídíò tí wọ́n ti pa àwọn èèyàn ẹ bá nídìí ẹ pè mí o kí fún yín máa fún yín ẹ bá mi share fún àwọn èèyàn ẹ share fún Trump ẹ share fún gbogbo àwọn alágbára gbogbo àgbáyé ẹ bá mi share fún President Trump Abdulrasaki Abdulramani pàwátọ́ Abdulrasaki pàwátọ́ lókè ọdẹ o ẹ tó bá nídìí fídíò yẹn pè mí kí fún yín fídíò yẹn o òkú yìí pa o Abdulrasaki Abdulramani olórí ibu ọdẹ wà ní òdòbò ó wà ní òdòbò ó wà ní olórí ibu Abdulrasaki Abdulramani ẹni òfò ọsọfò ni ọsẹrí ibu ni ọsẹ òfò ni Abdulrasaki Abdulramani wà gbádùn mi ò bá wùjú lórúkọ mi tíátà ẹ tó bá nídìí fídíò yẹn ẹ pè mí kí fún yín fídíò yẹn bá mi share fídíò yẹn any country ẹ share fún àwọn president àgbáyé ẹ bá mi share fún Trump ẹ share fún gbogbo àgbáyé Abdulrasaki Abdulramani pa wá o ẹ share lọ́wọ́ share lọ sí China ẹ share fún gbogbo àgbáyé o ẹ gbà wọ́n lọ́wọ́ Abdulrasaki Abdulramani olórí ibú ti pa wá o ẹ bá wa share káàkiri ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ pè mí o a máa defend ilẹ̀ wa Abdulrasaki a máa defend òkè ọdẹ Abdulrasaki àwọn òkè ṣe bàbá ńlá o àwọn òkè ṣe bàbá ńlá òkè ọdẹ ni wá olórí ibu olójúlọ ọlọ́ọ̀ bí òkò ẹ bá gbọ́n sókè ẹ pé dé àsìkò yìí ọmọ òkè ọdẹ ẹ pè mí a máa bẹ̀rẹ̀ mítì ní àbúrọ̀dù níbí bí ìwọ tó bá gbàgbọ́dẹ fún mi wàá kú bí ẹjẹ ń kú tòun tó gbóró wàá kú bí àgbọ̀ṣe ń kú tòun tó yọ̀rọ̀ lọ́rùn wàá rìn lọ ẹ tó bá ní di fídíò yẹn call me I will give you the video wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ báyìí wọ́n kó wọn kalẹ̀ láàárọ̀ yìí 28 September 2025 Abdulrasaki ayé máa bàjẹ́ ni ìwọ tó bá pè àbí tó bá pè mí tó bá gbàgbọ́dẹ fún mi màá bọ èṣù lé ẹ lórí ọmọ èṣù ni mí o màá bọ èṣù gbígbóná lé ẹ lórí ayé ẹ bá gbọ́n sókè mítìn àwọn òkèrè mítìn wọn lẹ ti ń gbọ́ wọn yẹn ẹ bá gbọ́n sókè ẹ kúrẹ́ dé àsìkò yìí olórí ibu ẹni òfò Abdulrasaki ẹni òfò ẹni àdánù ẹ bá gbọ́n sókè ó máa serious o kí ló dé ọmọ òkè ọdẹ ni mí wọ́n lè bí mi sẹ́kọ̀ọ́ ọmọ òkè ọdẹ ni mí olórí ibu olóhùn gọ́vnà tí ẹ máa bàjẹ́ ni à ń gbọ́ yín. kí ló máa ń ṣe àwọn pípò wà ìbá ìná tó bá tó ọba ṣe tó bá tó gọ́vnà ṣe ìbàdàn fi kò lẹ̀ fún àwọn tó bá máa ṣe. everybody dìde lókè ọdẹ ẹ defend ara yín ẹ kó nǹkan jáde. This is very serious o mi ò tiẹ̀ rí this mood rí gbogbo ṣòwò tí ń wò mi ò tiẹ̀ rí this mood rí. ẹ ṣeun sà. ẹ ṣe sùúrù ẹ fi sùúrù tẹ̀gbọ́n ẹ má jẹ́ kí. eléyìí ò kì í sọ̀rọ̀ sùúrù wọn kí fomi tútù tẹ̀ bàṣà omi tútù ò ṣe é tẹ̀ bà eléyìí kì í sọ̀rọ̀ sùúrù mi ò lè gbébọn mi ò ládàá ṣùgbọ́n máa fi ẹnu mi báyìí wọ́n fi pariwo ẹ Abdulrasaki Abdulramani omi tẹ́ làgùn ọlọ́gbọ́n ogun tó ń bọ́ lára mi ò ní ṣe oríire ẹ ṣeun sàwọn kí fomi tútù tẹ̀ bà tó bá ti gba èpè wèrè la fi ń wo wèrè tó bá gba èpè máa fún yín lépè ẹ káàbọ̀ ó gbọ́ àtọ́ yín ẹ ṣeun a wà pẹ̀lú yín mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín. ẹ ṣe sùúrù. mi ò ní ṣe sùúrù wọn fomi tútù tẹ̀ bà wèrè ló máa fi ń wo wèrè. Number one. wèrè ló máa fi ń wo wèrè. ẹsẹ̀ díẹ̀ sí mi number one mọ Yorùbá wì ẹ jẹ́ ká fi sùúrù ṣe solution ní kíláà jẹ́ ká wá báyìí solution la nídìí fún lóye báyìí o gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ẹ jọ gbogbo àwọn ọmọ Yorùbá wa lágbára Yorùbá pátápátá lọ́wọ́lọ́wọ́ báyìí ìrànlọ́wọ́ nílùú yẹn nídìí báyìí. ọmọ Yorùbá tó fẹ́ dá sí bọ̀dá mi ọmọ Yorùbá tó fẹ́ dá sí ẹ dá sí kẹwọ pẹ̀lẹ́ Yorùbá ni ṣùgbọ́n tó bá kọ́ bẹ́ẹ̀ dá sí kọ́lámúdámù yẹ́ ẹgbẹ́
kóníkálukú dìde nílùú ẹ̀ kóníkálukú dìde kóníkálukú ọmọ Yorùbá tó fẹ́ dá sí kó dá sí yìí tí ó bá fẹ́ dá sí kí oníkálukú dìde nílùú ẹ̀ kóníkálukú dìde nílùú ẹ̀ ọmọ Òkè Ọdẹ ẹ defend territory yín ọmọ Òkè Ọdẹ ẹ defend territory yín ẹ defend territory yín ọmọ Òkè Ọdẹ ẹ defend territory yín gbogbo tó wà lókè Ọdẹ gbé jáde gbà tó fẹ́ jọba ní last time ẹ̀yin ìyá yẹn àwọn tẹ sí jáde o ẹ̀yin bàbá wa lókè Ọdẹ kó tó ní pàpà tó wàjà yín wàjà àwọn nǹkan tẹ gbé jáde lọ́sàn gangan o bó làwọn kinní yẹn wà ibo làwọn kinní yẹn wà ṣé wọ́n ti fi àìsílámù gbà lọ́wọ́ yín ọba tó bá wọlé wà ní lókè Ọdẹ ògùn ló bá pa ẹ lọ kó lórí burúkú ni ẹ máa gbádùn mi ẹ ló à ń gbọ́ yín. ẹ rà mà pásítọ̀ Owódé ló pè láti ìlú Àkúrẹ́ ọmọ Òkè Ọdẹ ni mí ẹ ṣeun gan ẹ kú ètò Ọlọ́run máa fún wa ṣe Ọlọ́run máa bá wa ṣe ẹ nípa ti contribute bó bá ṣe fẹ́ lọ ẹ jẹ́ kí n mọ̀ I am ready to be a part of the contribution. ẹ pé àwọn ìlú wo lẹ wà gbogbo ibi tẹ́ bá wà gbogbo ibi tẹ́ bá wà gbogbo ibi tẹ́ bá wà ẹ pé àwọn ọmọ Òkè Ọdẹ tó bá wà ńbẹ̀ ṣùgbọ́n ní pẹ́pẹ́ bẹ́ẹ̀ ṣe pè yìí ẹ pè láti gbàbọ̀dẹ̀ fún mi ní orí èsì ni mo jókòó lé yìí o ètò ló máa ṣe yín tó bá pẹ́ bóyá bíbí ẹ pè yìí ẹ pè láti gba àbọ̀dẹ̀ àbá ti ṣẹ́nìtì láàlú ògiri òkú àbániwá bàbá àgìdá á dáhùn ọ̀bọ̀ yín lọ́rùn bí ṣe wà yìí orí mi ń gbóná ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè mí lẹ́yìn ètò ọmọ Òkè Ọdẹ nílé lóko anywhere tẹ́ bá wà ẹ dìde ńlẹ̀ kó kẹ́lẹ́ bá rí mi dé sí ẹ dìde ńlẹ̀ wọ́n tó bá pè mí àbọ̀ plan láti gbàbọ̀dẹ̀ láàlú ògiri òkú ló máa ṣe é mọ́ṣẹ́ wo èṣù máa tiẹ́ lu Ògún Ògún máa tiẹ́ lu Ṣàngó Ṣàngó máa tiẹ́ lu Ọya wọ́n bá pọnmi sí ẹ nínú ayé àbàjẹ́ ẹ máa gbọ́n sókè. Yorùbá wù yẹ kó ọ̀lẹ́. ẹ káàbọ̀ sà. ẹ kú ètò nìyẹn. ẹ kú iṣẹ́ takuntakun. ẹ ṣeun. ṣe rí ní ilẹ̀ Yorùbá àwọn àgbà wípé wọn náà ọmọ tó bá ṣípá wọn náà òun là gbà ń gbé wọn náà òun là máa gbé. ṣe rí bẹ́ẹ̀ ṣe approach nǹkan yìí a ní pé bí àwọn èèyàn ti ń approach ẹ̀ bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ ti wà. ẹ jẹ́ kí n sọ̀dí fún yín ẹgbẹ́ kan tí a wà nú ẹ̀ tẹ́yìn náà mọ̀ sí ǹjẹ́ mọ̀ wípé kó tó di èní rárá ni president ibẹ̀ ti ń pè fún àwọn iṣẹ́ kan tí wọ́n dẹ̀ ń rú àwọn aṣojú lọ bá àwọn bá yẹn ṣùgbọ́n mo fẹ́ sọ fún Yorùbá wì níbi tí èèyàn sì tí Ọlọ́run wà tó dẹ̀ wà confam àwọn èèyàn tí wọ́n rán lọ láti lọ defend ìlú yìí tí à ń gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. ẹ ló ṣe à ń gbọ́ mi mà. à ń gbọ́ yín à ń gbọ́ yín. àwọn èèyàn tí wọ́n rán láti lọ defend ìlú yìí ṣe náà tún tì wọ́n mọ́lé tó tún dùn pé àwọn tó rán nílùú wo ni ẹ sọ̀dún náà síta. Kwara State. ìlú wo ní Kwara State. Kwara State mama Yorùbá wuyì. ìlú wo ní Kwara State. Kwara State. ìlú wo ní Kwara State. àwọn aṣojú tó mú lọ kò Yorùbá wuyì. ṣé ẹ mọ̀ tó máa ṣe fún mi. ẹ mọ̀ tó máa ṣe fún mi. ìlú tó bá jẹ́ ní Kwara State. ẹ bá wa mú ẹ jẹ́ ká mọ orúkọ ọlọ́pàá DPO tó wà ń bẹ̀. AIG wọn. ẹ ní sùúrù ẹ gbọ́ mi sà mo fẹ́ fi ṣẹlẹ̀ àní ẹ gbọ́ mi sà ẹ farabalẹ̀ ẹ gbọ́ mi. any station tí wọ́n bá ti àwọn èèyàn wa mọ́ ẹ jẹ́ ká mọ ọlọ́pàá DPO tó bá wà ń bẹ̀ ẹ fún mi ní picture màá print ẹ̀ out níbi bíi màá gbé lọ sí ibi tí wọ́n ti ń ṣe United Nations màá gbé lọ síbẹ̀ màá gbé lọ sí Rockefeller Center màá gbé picture lọ sí Times Square màá fẹ́rẹ̀ sáwọn tó wà ní Washington wọ́n á gbé lọ sí White House ẹni ọlọ́pàá tó bá jẹ́ DPO yẹn ẹ jẹ́ kí n mọ̀ gọ́vnà Abdulrasaq Abdulrahman máa gbé picture ẹ̀ lọ sí ọ̀dọ̀ Trump ní kò tì mí mọ́lé mi bí ẹ bá gbọ́ sókè. Yorùbá wì olórí ìbú lè pè yín kí líǹkì mọ àwọn ẹni tó ṣojú ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè mí lẹ́yìn ètò over 100 kings. Okay. ẹ pè mí lẹ́yìn ètò. So that I need the confirmation kan tí mo ń sọ. This is genocide. This is genocide. Nigeria is committing genocide. Governor Abdulrasaq Abdulrahman is committing genocide on Òkè Ọdẹ people. Wo Abdulrasaq Abdulrahman ní kó bẹ̀rẹ̀ sí ní sátírà. Ní kó bẹ̀rẹ̀ sí ní sátírà. Ní kó bẹ̀rẹ̀ sí ní sátírà. Abdulrasaq Abdulrahman ní kó bẹ̀rẹ̀ sí ní sátírà. Ní kó bẹ̀rẹ̀ sí ní sátírà. Wọ́n ti pa baálẹ̀, wọ́n ti gbé ìyàwó baálẹ̀ lọ. Ìyàwó baálẹ̀ tó yẹ pé operation ló fi bí ọmọ, wọ́n tún gbé ọmọ òkókó. Wọ́n gbé ọmọ òkókó. Abdulrasaq Abdulrahman ò ní ní àlàáfíà lórí ìkànnì èmi àti ẹni ò ní gbádùn olórí ibú
Yorùbá ẹ jókòó kẹ́ fọwọ́ lẹ́rán àwọn pípù yìí wọ́n ti ṣe ọgbọ́n yẹn wọ́n máa pa yín díẹ̀díẹ̀ ni wọ́n máa pa yín díẹ̀díẹ̀ ni wọ́n ti kúrò ní Ayérèké wọ́n ti kúrò ní baba ńlá wọ́n ti kúrò ní Gànmú wọ́n ti wò kí ọdẹ ṣùgbọ́n lókè ọdẹ àwọn ò ní gbà fún yín ẹ tó máa kú ẹ tó máa kú ni òkè ọdẹ ló dé carry last òkè ọdẹ ò kí ń carry last ní gbà fún yín Ògún gbọ́ lókè ọdẹ ní gbà fún yín lókè ọdẹ ní gbà fún yín mo ń bọ̀ ẹ fi ṣe nọ́mbà ẹ fún mi ní ìṣẹ́jú kan ìdùn ẹ yẹ kí pàwọn lókè ọdẹ wà ní meeting. ẹ̀yin olórí burúkú ẹni òfò ibi iṣẹ́ ni mo wà mo láti kúrò níbi iṣẹ́ ó máa ṣòfò ní olórí ibú ọmọ Fúlàní wèrè náà fi ń wo wèrè náà fi ń wo wèrè stand up defend your land. peace deal ìwọ náà settle peace deal ìwọ ni wọ́n settle wọ́n tó bá ń fẹ́ fídíò náà kí máa send ẹ̀ sí kẹ́ máa pè wọlé kí máa sẹ́ǹdẹ̀ sí kẹ́ máa pè wọlé o àwọn ọ̀dọ́ ni wọ́n pàkalẹ̀ bámúbámú yìí Abdulrasaq Abdulrahman ò ní àlàáfíà ayé ẹ̀ máa bàjẹ́ ni Abdulrasaq Abdulrahman ayé ẹ̀ máa ta ni ayé ẹ̀ máa ta. If you are from Okiode and you are in abroad contact me. ẹ lọ bá gbóhùn sókè. Hello Yorùbáwùyí. Yes sir. ẹ kúrọ̀lẹ́. ẹ ṣeun sir. Ẹ kú ọ̀rọ̀ ìlú. Ẹ ṣeun. Kò ní sú yín kò ní rẹ̀yìn. Ẹ ṣeun. Mo fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún yín ní inú inbox yín tí ẹ bá lè kà á. Because so important gan láti gather evidence against you in case they start trying to come after you. Because àwọn people yẹn they can do anything láti lè fi tákù ẹni tó bá speak up against wọn. Màá advice yín strongly ẹ try láti keep gbogbo evidence tẹ bá ní nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní location yẹn in case wọn bá fẹ́ lò ó against your time nǹkan tí mo kàn ní. ẹ ṣeun sà ẹ ṣe mo dúpẹ́ sà. hello ẹ bá wa gbóhùn sókè o. hello ma. hello ẹ bá wa gbóhùn sókè à ń gbọ́ yín o. Yes. hello ẹ bá wa gbóhùn sókè. hello ma ẹ kú ọ̀rọ̀ ìlú ma. ọ̀rọ̀ ìlú nìyẹn o ẹ bá wa gbóhùn sókè o. Yes ma. Jerry ma kọ́lọ́ ń ṣàṣàánú fún wa pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé ń gbọ́ mi ma. à ń gbọ́ yín o. Jerry the only problem ta ni tó bá yẹ pé a ní opportunity láti sọ̀rọ̀ yìí ni Jerry èmi ti believe pé a sí ní ara nǹkan tó ń jẹ́ Ìlọrin mọ́ ṣé understand a sí ní ara nǹkan tó ń jẹ́ pé Kwara State àbí báwo ni kì í ṣe sọ. So it's better we have the gómìnà land because the problem we are facing not today kò ń ṣe òní ìkíní ìtìǹkẹ̀lẹ̀ ṣé understand wọ́n ti fi àyè gbà wọ́n gidi gan to an extent pé báwo náà ṣe máa attack kò sílùú kan tó ti attack tó jẹ́ pé bóyá kan péré náà attack ẹ̀ ṣe understand so Kúkì ọ̀dẹ́ ṣì máa prepare dáadáa they are still coming back. ṣé ń gbọ́ mi. ṣọ́bù òkèdèdè yín ni. ọmọ Òkè Ọdẹ ni mí. ọmọ Òkè Ọdẹ ni mí. ṣé ti wá pélé ṣé ń gbọ́ mi. à ń gbọ́. hello. ṣé Òkè Ọdẹ lẹ wà àbí ilé lẹ wà. mi ì sí nílé mi ì sí lókè Ọdẹ. okay. ṣé understand mi ì sí lókè Ọdẹ. So wọ́n ti baba ńlá wọ́n attack ẹ̀ more than 2 times. Òrékè wọ́n attack ẹ̀ more than 2 times. Gbogbo bí wọ́n ti ń pààyàn and this thing a ti wà so confused personally. Torí èmi náà go against things like that. But kí ló ń ṣẹlẹ̀? We don't know maybe this thing go beyond the ọ̀rọ̀ kidnapping something. Maybe they are fighting for land or I don't know. Ṣé o understand? There are informants wà. Ṣé o ti yé yín? Before kan tó strike anywhere. So anywhere tó bá dẹ̀ fẹ́ wọ̀ àwọn tó bá ti ní title bí olóyè bí ẹni tó jẹ́ pé bóyá bí olóòjẹ bí èèyàn kan tó ní weight òun ni first target wọn why tó ṣe ń wí kí ní execute. The problem we have àwọn ọba náà ṣe a lot of mistakes ilẹ̀ ti pọ̀ jù níbi ibẹ̀ yẹn they give these people power ṣe tó understand most of àwọn ọba ìlú mi wọn ò gbélé gan sẹ̀ ní àwọn ọba mi so I don't know what pẹ̀lú bí kíní ṣe ń ṣẹlẹ̀ táwọn èèyàn dẹ̀ ń pariwo lórí social media ìdí àti the picture of council of obas níbi tó ti ṣe meeting tọ́rọ̀ yìí tó ti mú láyà wọn tí gómìnà Abdulrasaq Abdulrahman tí ò bá ṣe nǹkan kan kí ló dé táwọn ọba gbogbo ò stand against wọn tó bá yẹ pọpọ wọn ò máa wà after pé they want first class àbí they want second class ṣé tó ti stand ṣe rí ìjà tó ń ṣẹlẹ̀ yìí wọn kàn forí àwa ìsàlẹ̀ fún àgbọn ni
nǹkan tó bá ń fight fún lókè kán jọ settle ẹ̀ tó bá jẹ́ wípé wọ́n ti tà wá pé wọ́n ti tà wá pé à ń ṣe part of Kwara kán free wa ní rọrùn ká kúrò because wọ́n ń chase àwọn èèyàn kúrò nílùú ṣètò ọdẹ sáà I have called a lot mo ti pe àwọn èèyàn lókè ọdẹ till now báyìí pẹ̀lú bí kinní ṣe trend on social media ṣé kò yẹ kí sójà ti fún ibẹ̀ yẹn ṣé kò yẹ kí àmì ti fún ibẹ̀ yẹn. Gómìnà Abdulrasaq Abdulrahman ló ti káwọn àyè sí àlà lọ síbẹ̀ Fúlàní ń pa wá Abdulrasaq ti wá kọ́ àwọn àyè sí àlà lọ síbẹ̀ kan lọ sí kí ọ wa ó ní gbádùn ọkàn ò ní balẹ̀. Àwọn èèyàn ti wà ń bẹ̀ tipẹ́ àwọn mìíràn ti àlà yẹn ti wà ń bẹ̀ tipẹ́ and àwọn yẹn kọ́ ni solution they are not in uniform àwọn tẹ̀ ń sọ they are not in uniform. àwọn ọmọ ayé sọ̀rọ̀ àwọn náà pààyàn ni. Tẹ bá rí wọn pẹ̀lú àwọn people tó ń jẹ́ kidnapper yìí náà dressing wọn náà kò sí nǹkan tó special tó yàtọ̀ ń bẹ̀ check all this time gbogbo yẹn sàkámàjẹ ni. àwọn tàbí pariwo fún Yorùbá nation lélẹ̀ pé ká dá dúró. sàkámàjẹ ni. tàbí pariwo fún Yorùbá nation lélẹ̀. so tí kinní bá máa kúrò bá gbọ́dọ̀ ready fún àwọn against kinní torí àwọn náà ti fún ọ̀pọ̀lọpọ̀ wọn ní ààyè ẹ má lọ wò fún. bàbá mi àmọ́ bóyá ká pe Sunday Igboho ọmọ òkè ọdẹ lẹ́yìn bóyá ká lè pe Sunday Igboho. ok ṣe bá rí láti tàn máa dà sẹ́yìn support ẹ̀ sẹ́yìn support ẹ̀. kò sí ìlú kan kò sí agboolé kan tó jẹ́ pé wọ́n ti èdè àwọn elédèkéde yìí sínú wa so these people àmọ́ nǹkan tó kọlẹ̀ fẹ́ apart from fun kidnap wọn ti yàn dé they are ready to destroy wọ́n fẹ́ bà nǹkan jẹ́ ni wọ́n fẹ́ bà ayọ̀ wa jẹ́ ni wọn ò ní àánú rárá àwọn gan ti sign so tala tó fẹ́ pè nígbà tá a ti ṣe different video àwọn bloggers kéékèèké tó wà ní Kwara wọ́n ti pariwo kọ́ má jókè ọdẹ kọ́ má jókè òkè ọdẹ iná ti wá wọ̀ lónìí òkè ọdẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú fi ń mí tó jẹ́ pé bẹ́ẹ̀ làwọn èèyàn sá lọ ibẹ̀ ni gbogbo èèyàn sá lọ ibẹ̀ náà ti wá lọ attack bá so ibẹ̀ kan tó ti wá attack till now ṣé kò yẹ kó oríṣiríṣi force kan ti pé sókè ọdẹ according to nǹkan tẹ́mi ń gbọ́ báyìí kò tí ì sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ definitely kò kàn wọ́n tó bá jẹ́ pé bóyá politician kan tó ní weight wà ńbẹ̀ tó ní property kan ńbẹ̀ they will protect their property wọ́n á tètè kó àwọn èèyàn lọ síbẹ̀ ìgbà tó jẹ́ pé àwọn tó ní body náà tó jẹ́ pé wọ́n ní weight wọ́n ní connection gbogbo wọn fi ìlú lẹ̀ gbogbo wọn fi ibẹ̀ yẹn lẹ̀ so there is nothing we are benefiting benefiting kankan tẹ́lẹ̀ already nísìnyí báyìí life wa kò tún save so the only thing tẹ́ kàn lè bá wa ṣe ta lè máa pariwo báyìí a ní Dubai táwọn èèyàn bá lè rẹ́jì especially àwọn youth àwọn èèyàn náà bẹ̀rù tó máa rẹ̀ tó bọ́ sí ojú social media tó fẹ́ sọ̀rọ̀ different kind of talk làwọn èèyàn máa sọ anybody tó bá. ẹni tó ń pè yẹ kó ní sùn kẹ́ni yìí délẹ̀. ẹni tó bá ń ṣe ẹni ṣètò understand so táwọn youth bá dìde only thing tá a need bẹ́ẹ̀ we need the gómìnà land anything tó bá fà mí bẹ̀ yẹn Ìlọrin náà máa fi lẹ̀ ẹ dẹ̀ mọ àwọn tó ń ṣe olórí nílọrin ẹ jẹ́ kí n sọ mọ bẹ́ẹ̀ kí gómìnà ní gan tẹ́ ń sọ bó ṣe wà ní wọn bá ló lágbára mọ́ wọn á mú wọlé ni ẹ ti understand tí kéèsì bá le títí tí kéèsì bá le títí Ìlọrin ló máa decide ẹni tó máa jẹ ọba Ìlọrin ló máa decide ẹni tó máa jẹ gómìnà Ìlọrin ló ń decide so wọn lẹ́ni tí tán fẹ́ lùsì níbi ibẹ̀ yẹn wọ́n ti wọ pé fóòtù mélòó làwọn nídìí bẹ́ẹ̀ Ìlọrin ló decide. ẹni sùúrù ṣe ẹ ti gbọ́ nípa Yorùbá nation. ṣẹ́yìn ti gbọ́ nípa Yorùbá nation tẹ́lẹ̀. dáadáa. kí lẹ́yìn náà wá rí sí báyìí sí nǹkan tó ṣẹlẹ̀ lókè ọdẹ. ẹ mọ nǹkan màmí in fact èmi náà wà náà tó go against Yorùbá nation pẹ̀lú àwọn kankan check understand nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí gbogbo wa gbé kárí check understand ọ̀rọ̀ ẹ̀sìn tá a gbé kárí kódà èmi gan ti yájú sí yín rí but mi ní láti sọ̀rọ̀ lórí ẹ̀ check understand màmí ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ religion yẹn á ti gbé so but nísìnyí ojú wa ti ń là. So tẹ̀lé religion mọ̀. It's right. We really need that Yorùbá nation. We really need it. We need it. Aba start from bóyá kí gómìnà kọ́kọ́ ya kí gbogbo wọn máa bẹ̀rẹ̀ tá à ń pariwo Yorùbá nation if we be successful. Okay. So I understand. Ẹ ṣeun. Ojú àwọn èèyàn ti ń kú díẹ̀ sí. Ẹ ṣeun. Ọlọ́pàá pẹ̀lú wa. Ẹni tó ń sọ̀rọ̀ yẹn mi ìfẹ́ dárúkọ ẹ̀. Thank you ma. Sórí mo mọ̀ ẹ́ dáadáa. Thank you ma'am. Mo mọ̀ yẹ́ ẹ̀ mo mọ̀ bàbá ẹ̀. Ẹ̀yin tẹ́ ń wo show yìí. Ẹ tẹ́ ń wo show mi mo mọ̀ fún ẹni yìí ní time kó sọ̀rọ̀ ni àbúrò mi ni ṣùgbọ́n kò mọ̀ mí lọ́mọ òkè ọdẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ó ti wá bú mi tó pé mo block ẹ̀ mo tó padà ṣí lẹ́yìn tí mo block ẹ̀ tí mo tó padà ṣí ó tó padà lọ sórí péjì mi lẹ́yìn tó tó wá bú mi tí mo tó ẹ block ó tún lọ sórí péjì mi ó tún lọ béèrè lọ́wọ́ mi pé owó Yorùbá nation kí lẹ fi ṣe tó tó ń jà fún ṣìláàmù àbí mo ń parọ́ kó lè bá mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa
ṣùgbọ́n mi ò fẹ́ dárúkọ ẹ̀ mo mọ̀ ẹ́ mo máa gbolé yín mi ìfẹ́ mo máa sọ fáwọn èèyàn mi pé tí n bá bá èèyàn jà lẹ́ẹ̀kan tí n bá fèsì ẹ bá ẹ̀jà wàhálà Ọlọ́run máa bínú sónítọ̀hún torí máa fi evidence bíi 20 tẹ́mi àtẹ́ bá jà lẹ́ni nísìn tí wọ́n wá kó àwọn tó mọ̀ pé mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ tó pé nọ́mbà ẹ̀ tó pé pè mí mo mọ̀ pé wọ̀ ni mo kàn ń lo ẹ fún ẹni mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ mo mọ̀ ẹ́ kódà èmi àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ máa jọ ń sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ló ṣe ń bá mi jà sáwọn tó ń gbọ́ òkè ọdẹ lẹ́nu tí wọ́n kàn gbé ìyàwó balẹ̀ lọ pẹ̀lú ọmọ ẹ̀ ṣé wọ́n béèrè pé ṣé mùsùlùmí làwọn táwọn wá pa ṣé wọ́n béèrè pé ṣé kírísítẹ̀nì ni wọ́n. àbí oníṣẹ̀ṣẹ̀ nìkan ni wọ́n pa lókè ọdẹ. Ọlọ́run á pẹ̀lú wa à sọ̀rọ̀ létà tó bá dẹ̀yìn tó kó pè mí. Okay mami network yẹn ò dáa thank you. tí n bá báyàn jà tí n bá báyàn pariwo kó nítọ̀hún kó má dá òtún ẹ o mo ti ní ẹni tó pè mí ẹ kó ní sọ ọmọ máa bẹ̀rẹ̀ sí ní pè according to máa yàn ṣe pè wá ni. torí ọ̀rọ̀ ẹ̀sìn àbúrò mi ni ẹni tó sọ̀rọ̀ yìí ó máa ń bọ́ sókè péjì mi wá bú mi ẹni tẹ́ ń pè ní sọ ọmọ máa pè é padà lẹ́yọ̀ kọ̀ọ̀kan a máa pè é padà lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹni tẹ́ ń pè bá wa ní sọ máa pè é padà lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa fọ́ gbogbo kínní ìlú ojúbẹ yẹn ń ṣe. ṣé mo lè sọ̀rọ̀ mà. ẹ sọ̀rọ̀ sà torí ọ̀rọ̀ ẹ̀sìn ẹni sùn sà àbúrò mi ni ṣùgbọ́n kò mọ̀ mí èmi mọ̀ délédélé kò lè má wàá àtàkì mi tí má ṣe ṣó mo máa bú mi mo block ẹ mo tún ṣe ó tún sọ pé péjì mi Yorùbáwùyí lórúkọ mi ó tún lọ bú mi bẹ́ẹ̀ ó ń bi mí pé owó Yorùbá nation tèmi gbàdà torí ẹ̀ tí n bá bẹ ẹ̀jà má dá òtún ẹ o mo ti ní evidence tó pọ̀ rẹpẹtẹ against ẹ bá wa gbóhùn sókè. Yorùbáwùyí ṣe gan ṣé ọdún mo ti fẹ́ sọ fún yín Yorùbáwùyí ẹnìkan tó pè tẹ́lẹ̀ tó sọ pé kẹgẹ́dà evidence ṣẹ́rí Yorùbáwùyí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo lè fẹ́ káwọn tó ń gbọ́ wa mọ̀ nǹkan kan wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ti ya máa pẹ̀ o. wọ́n ti ya. ọpẹ́ ni fọ́lọ́run kílẹ̀ mà. wọ́n ti ya máàpù nǹkan tó ń ṣẹlẹ̀ náà gbogbo ilẹ̀ Yorùbá náà máa gbà so ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀dúró ẹ̀káwọ́ kò báyìí tó máa pa wọ́n tán lókè ọ̀dẹ̀ wọ́n ń bọ̀ lọ́dọ̀ tí ẹ̀yin Èkìtì tó máa pa wọ́n tán lókè ọ̀dẹ̀ wọ́n ń bọ̀ lọ́dọ̀ tí náà ó ń kákú yẹn káwọ́ kò báyìí kẹ́ máa lọ́yọ̀ọ́ lèmi kíní kan ni wọ́ Ifẹ̀ ni wọ́ ẹ bá wa gbóhùn sókè. Okay nǹkan tí mo kàn sọ fún yín ni pé there are a whole lot of evidences to prove that yes this governor is guilty of what is going on. And mo dẹ̀ fẹ́ kí gbogbo á mọ̀ pé ṣẹ́rí Kwara tẹ́rí yẹn ó dàbí case study ni. That's why tó jẹ́ pé èmi fẹ́ sọ fún yín màmá Yorùbáwùyí mo fẹ́ sọ fún yín lẹ́nu kẹ́ gbọ́mà o wípé olóyè ìṣetán tó lóye bá ṣetán. Nẹ́tíwọ̀kì yín yóò dáa nẹ́tíwọ̀kì yín yóò dáa nẹ́tíwọ̀kì yín yóò dáa ìwé dẹ̀ pọ̀ lórí kọ́ọ̀lù. lórí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀yin tó kù tẹ máa ń bú mi tẹjọ́ mọ tí mo mọ̀ dáadáa bí wọ́n tẹ bá pèsè orí show mi máa dárúkọ yín fún yín ẹ níbi ìyẹn sí ẹ mọ̀ pé mo mọ̀ yín ẹ bá gbóhùn sókè sà. ẹ káàsán ẹ kúṣẹ́ o. ẹ kú dédé àsìkò yìí sà. nǹkan tó ń kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé àwa Yorùbá ìjà nífẹ̀ẹ́ bàbá Tinubu ṣá ìrísí tí mo ṣe sọ báyìí ni wípé tá a bá fẹ́ jẹ́ kí bàbá Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn àwọn ọba wa ò ní sọ̀rọ̀ sí i torí ẹ̀ ni gbogbo àwọn politicians yẹn ò lè sọ̀rọ̀ sí i torí pé kí ni wọ́n ti mọ̀ wípé nǹkan táwọn bá sọ ọ́ sí ó máa affect politics àwọn. wọ́n á dẹ̀ pa anybody tán kí àsìkò politics tó tó. the same thing tó máa ń ṣe nìyẹn game náà fi ń play lè rí kí bàbá Tinubu náà ṣe anything lórí ẹ̀ Abdulrahman náà òun náà ò ní sọ anything lórí ẹ̀. kára níbi they can't defend ara wọn náà. game plan ni tẹ́fẹ́lẹ́ defend ara yín wọ́n tún máa mú àwọn aráàlú wọ́n á fi àwọn citizen kankan kalẹ̀ torí aráàlú ò kì í ṣe citizen àwọn ọmọ Fúlàní àwọn ni citizen Nigerian so ọ̀rọ̀ yìí ó yìí máa di wàhálà rẹpẹtẹ tá a bá pa politics fẹ́tọ̀ wa wọ́n máa pa wá ní bó ṣe máa ṣe díẹ̀ nìyẹn ẹ̀ẹ́dẹ̀ lè ráwọn politician kọ̀ọ̀kan ṣé gbogbo òkè ọdẹ yẹn ṣé kò sí chairman local government bẹ́ẹ̀ ni ṣé kò sí councillor bẹ́ẹ̀ ni wọn ò ṣe sọ̀rọ̀ ṣé wọn lè sọ̀rọ̀ ni but gbogbo wọn ti fi everything ṣe politics nǹkan tó bá lè sọ fún wọn lókè náà máa accept nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn so àdúrà wa gbà. wọ́n náà ti fún wọn lẹ́tà pé wọ́n ń bọ̀ lájà ṣẹ́ wọ́n náà ti fún wọn lẹ́tà pé wọ́n ń bọ̀ lájà ṣẹ́ ó ti get started
Abdulrasaq Abdulrahman pawá tán lókè ọdẹ o. Ó ti get started. Abdulrasaq Abdulrahman ọkùnrin ò ní balẹ̀. Ẹ kalẹ̀ sàgbẹ̀ tó ń fi ẹ̀sìn tàn tí yín máa ta ni. Wọ́n á pa yín dànù, wọ́n á pa yín sọnù. Ládùúgbò náà kọ́kọ́ tẹ́lẹ̀ lọ wọ̀, wọ́n máa pa yín, ẹyẹ máa jẹ òkú yín. Ẹ bá wa gbóhùn sókè. Ẹ tó pè é kó sọ̀rọ̀ báyìí kí n blọ́ọ̀kù yín. Ẹ bá wa sọ̀rọ̀ sà, ń gbọ́ yín sà. Òun náà mo sọ yìí, ọmọ òkèdè èmi náà Alájà Tọ́lágbé. Alájà Tọ́lágbé. Tọ́ ọmọ òkèdè ni mí. Ẹ ṣeun. Fámìlì Káàdì ọmọ òkèdè ni mí. Wọ́n fẹ́ máa bẹ́ sọ̀rọ̀ mi ò máa mẹ́sàn kọ̀ lẹ́tì ẹ̀. Ẹ ti pè mí báyìí náà, èmi náà lè bá sọ̀rọ̀ yìí sà. Ó dáa, bá mi sẹ́ẹ̀dì kí ní ìyẹn jákun. Ẹ ṣeun sà. Ẹni tó ń pè yẹn, dìmọ̀ tẹ́ ń pè, dìmọ̀ tí nọ́mbà yín ń lọ sẹ́yìn. Ẹni tó ń pè yẹn, Nàìjíríà nọ́mbà tó ń pè yẹn, dìmọ̀ tẹ́ ń pè, dìmọ̀ tí nọ́mbà yín ń lọ sẹ́yìn. Tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan, ẹ lè flash tiwa tá bá ń ṣe show lọ́wọ́ máa pè yín padà. Ẹ bá wa gbóhùn sókè. Hello, mọ́mí wa. Ẹ káàbọ̀ sà. Ẹ ṣeun. Mọ́mí wa, nǹkan tí mo kàn fẹ́ rí sọ̀rọ̀ yìí ni wípé according to pé ẹ pé bàbá Akíntóyè bí Sunday Igboho tí nation tó bá mú létí Kóìkì Yorùbá ti dá dúró because kò sí sùúrù mọ́ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá mọ́. Ẹ pé bàbá Akíntóyè kí bàbá Akíntóyè rí òkú tó wà nílẹ̀ kán pè fún revolution kan kú block gbogbo nǹkan. Àwa kọ́ la máa block ẹ̀. Àwa Yorùbá nation kọ́ la máa block ẹ̀. Àwọn tí mo fẹ́ Yorùbá nation. Èèyàn kan náà ló máa ń ṣíwájú. Ẹni sùúrù sà. Ẹ mọ̀ pé nìkan pè ní sìn. Tá àbúrò mi ni. Ṣé mo pé mo bí pé ṣe fẹ́ Yorùbá nation? Ó ní òun fẹ́ Yorùbá nation. Fúnra rẹ̀ ló bá ní ara rẹ̀ sọ pé òun dẹ̀ ti bú mi rí o. Kí tó wá sọ fún pé gbogbo àwọn kọ́mẹ̀ntì ẹ̀ ni mò ń rí. Mo mọ̀ pé mo. So òun náà ti fẹ́ Yorùbá nation nísìn. Àwọn tí wọ́n pa fúnra wọn náà máa dìde. Yorùbá nation níbi tá a dé yìí, a hang up. Yorùbá nation níbi tá a dé yìí, a dúró. Mọ́mí wa ní sùúrù bàbá wa Ìgbòho nísìn tó ń káàkiri pé kán free àkáǹtì wọn kán free àwọn ǹjẹ́ wọ́n sọ nǹkan kan lé lórí ìjà rí gómìnà wa àbí president wa kan tó sọ pé Ìgbòho àti free yín o kò sí. Ẹ̀wọ̀n fẹ́ free ẹ̀ náà ni kó lè bá máa ṣẹ́rí kó lè bá máa pa àwọn tí wọ́n pariwo wọn Nàìjíríà wọ́n lè bá máa pa wọ́n bí wọ́n ti fẹ́ fi. ayé wọn ò ní da àwọn tó pariwo wọn Nàìjíríà ayé wọn ò ní da kò ní da fún wọn. Ẹ jẹ́ kí bàbá ẹ jẹ́ kó pè fún revolution bí wọn ò dá sí ẹ jẹ́ kó dá sí àwọn sójà wa wọn ò ní oògùn lọ́wọ́ wọn ò ní ayẹta ibùdó táwọn èèyàn bá fọ́ síta wọn máa sáré kàbàkàbà. Fẹ́ kọ́ tún Sunday Igboho mú ẹ jẹ́ kó máa pa wọ́n nísìn. Wọn ò lè tún wọn mú mo fi Ọlọ́run bá tẹ́lẹ̀ wọn ò lè tún wọn mú ẹ jẹ́ kí wọ́n pè fún revolution wò yá àwọn sọ́pà wọn. Ìwọ náà ní lọ́wọ́ ayé wọn ò ní da. Ẹ ṣeun sà ẹ ṣeun. Kì í ṣe Fúlàní lókè ọdẹ ọmọ Yorùbá ni wá lókè ọdẹ Yorùbá ni wá lókè ọdẹ kì í ṣe kọ̀ọ̀kan pẹ̀lú ọmọ Ìlọrin lè rí àáfà wà nílọrin àáfà wà lókè ọdẹ àáfà òkè ọdẹ ò ní lọ báyọ̀ Ọlọ́ṣun láyéláyé àáfà òkè ọdẹ wọ́n ní sense wọ́n ní lọ báyọ̀ Ọlọ́ṣun dà àwọn wà religious fanatic lókè ọdẹ kì í ṣe kọ̀ọ̀kan náà afẹ́ gómìnà state orí máa burú ni ẹ bá gbóhùn sókè. Mọ́mí wa ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ kí revolution wà from this moment tí revolution bá sílẹ̀ Yorùbá máa ń mi nǹkan oríṣiríṣi máa ṣẹlẹ̀ torí election tó ń wà tó fẹ́ ṣe yẹn sí Tinubu kan náà do nothing àwọn gómìnà wa ò lè ṣe kankan sórí tí revolution bá dé sórí àwọn sójà kan fẹ́ deploy wá sílẹ̀ Yorùbá mo fẹ́ rí tí wọn ò ní sáré káàrí bá kan tí wọ́n fẹ́ pa èèyàn tó wà ní Ìbàdàn tán ni àbí èèyàn tó fẹ́ pa èèyàn tó wà lákùrẹ́ tán wọn ò ní pa èèyàn kankan ó kẹta bá deploy sójà tó wà ní north tán deploy sójà tó wà ní ilẹ̀ Ìgbò wọn tí wọ́n fẹ́ pa ìlú Yorùbá tán ni Sunday Igboho léyàn ẹ jẹ́ kán pẹ̀lú revolution from this moment this killing is too much wọ́n fẹ́ gba káàmpù ní ìgbómìnà ní tọ́wádẹ̀ wọ́n máa kó wá síbẹ̀ tó pẹ̀lú bọ̀tìbọ̀ ni tọ́lẹ̀ máa yáwó everybody this moment we need revolution if revolution bá ṣẹlẹ̀ ẹ̀yẹ wo kan tó ń ṣẹlẹ̀ ní òkú yẹn pọ̀ ó pọ̀ jù wọ́n gé orí èèyàn wọ́n fi ń ṣeré òkú yìí pọ̀ ókè mo ti sẹ́ǹdẹ̀ sẹ́yìn ẹ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ bá wa sọ̀rọ̀ nípa fídíò tẹ̀ wò bàbá mi ẹni sùn mi mọ̀ pé mo wà ẹni sùn sàmì mọ̀ pé wà lára àwọn tá a sẹ́ǹdẹ̀ sí ẹ bá wa sọ tẹ́rí sà. Mọ́mí mo rí àwọn òkú yẹn sìn lórí Facebook èèyàn kan post ẹ̀ sìn mo ń stress mo ń sunkún tó yẹ pé èèyàn kan sọ pé family òkú wọn bẹ́ẹ̀ it's too much why these people are very wicked. òkú pọ̀
it's too much this killing is too much mo wo fídíò ẹ lórí Facebook mo sì rìn mí gan mo wà sad mo wá pé why tí family mi gan bá wọn bẹ́ẹ̀ gan tó bá yẹ pé kíní gan kọ́ mú gbogbo àwọn wèrè ẹ̀ kó lẹ̀ mo sọ tí brother mi bá wọn politician kó pa wọn mọ́ ayé wọn ò ní da kí ló dé tí wọn fi bọ́ọ̀bù síbi tán ti lọ ṣe wo Olúbàdàn kó kí gbogbo àwọn politician kó jóná papọ̀ níbi tó ń wà tó sọ pé wọ́n ti ń ṣe kinní kan ṣe bí Tinubu gbogbo wọn wà níbẹ̀ gbogbo wọn ló ṣe pátí tó ń kákun kiri kó ju bọ́ọ̀bù sí gbogbo wọn bẹ́ẹ̀. ṣé o pé wọ́n rí ti ń rò ní ẹ jẹ́ kó pèsè evolution from this moment ṣé táwọn wòlíì gan ti sọ pé Ògúnbọ̀ jẹ́ kí gbogbo ogun yẹn kúkú dé everybody kúkú máa bí everybody ń lọ Nàìjíríà ń sòṣè lọ everybody bí ń pa everybody ń lé ẹ̀dẹ̀ ni pé káwọ́ gbéra ẹ̀ ń ṣe sùúrù bàbá Akíntóyè bàbá mi sùúrù ò lè yanjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn mọ́ ẹ yẹ kó pè revolution ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ilé ṣe Pakistan gbogbo nǹkan báyẹn èèyàn mélòó ni sójà fẹ́ pa ṣé sójà padà sá lọ àbáwọn ọlọ́pàá bẹ̀rù padà sá lọ gbà tí revolution ti pọ̀ ayé wọn ò ní da. ẹ ṣe sà Yusuf Olúwafẹ́mi Martins ẹ má yẹ kí n fún yín lépè wọlé tiwa ṣe ya wèrè ni Yusuf Olúwafẹ́mi Martins lórí YouTube tó sínwìn ni all of you calling for your evolution and most of you are aren't in Nigeria Yusuf Olúwafẹ́mi Martins ó ya wèrè ni àbó ṣìnà àbí ò mọ péjì tó ń lọ a ní wọ́n ń pa àwọn èèyàn so you are here that's why against nǹkan táwọn èèyàn ń sọ màá ṣáà sí blocking àbí òbí mi mo kó ẹ jẹ ni hello Yorùbá-Wuyi. ẹ bá gbọ́n ó dàgbé mo ti pè yín tẹ́lẹ̀. hello ma. mo ti pè yín tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ma. ok ẹ má bínú sàn ẹ má bínú tó bá ti pè yín tẹ́lẹ̀ ẹ má bínú. ó mọ èèyàn tó palẹ̀ ni ni ó pè wọ́n ní kí n sẹ́ni àwọn òkú sí ẹni àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí láàárọ̀ yìí ó mọ èèyàn tó ti kó wọ́n gbọ́ láàárọ̀ yìí ni màá wọ́n ẹ lépè lórí péèjì mi màá wọ́n ẹ ní èpè ẹ bá wa gbóhùn sókè. ẹ kò ṣe o àdúrà wa gbà o. àṣẹ. ayé kò tó tún ni o. ẹ bá wa gbóhùn sókè sọ. ọkọ dáhùn ní sọ náà sì ṣe léṣe o ẹjọ́ torí tọlọ́run bàbá wa ẹ̀yin bàbá wa ẹjọ́ géèmù tẹ́ ń fi wá gbá yìí ó ti tó ẹ wo àwọn èèyàn tí wọ́n pa mọ́jú lénìí ṣe máa ní àwọn pa yín ò gbọ́ ni ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ vice president ló lọ sí UN yẹn ṣé kò lè sọ ní UN gbà wọ́n ní problem Nàìjíríà ní kọ́bìrì fún kọ́bìrì fún ààbò dọ́tòrí Ọlọ́run bàbá Tinubu ẹjọ́ vice president wa tó lọ sí UN kò lè bèrè fún ẹ̀kún bẹ́ẹ̀ ni ṣe bá gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ ń bẹ̀. ṣe tí màá sọ wípé ó ní Nàìjíríà ti wà òkè. so gbogbo ọdẹ ìpa iye ò dáa tó bá yá ṣé ẹni tí wọ́n pààyà bí ẹ máa lọ dìbò fún yín ṣé ẹni tó bí ń pa máa jáde láti lọ dìbò bàbá ẹjọ́ ara kan tá a ṣe sọ̀rọ̀ bí àwọn èèyàn dàbí pépà àwọn èèyàn dàbí pépà ńlẹ̀ẹ́lẹ̀ yìí àwọn èèyàn dàbí pépà ńlẹ̀ẹ́lẹ̀ yìí kò ní dá fún yín kò ní dá fún yín ẹ̀ ń ṣe èrè. bẹ́ẹ̀ni a ti rí gbogbo ẹ̀bẹ̀ ẹjọ́ torí tọlọ́run bàbá Tinubu ẹ wá síbàdàn ẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn pap èyí security iṣẹ́ ọ̀sán fún yín ni akẹ́kọ̀ọ́ fẹ́ sí wọ́n ti jẹ́ òkú ń sùn ju òkú ń sùn tẹ bárùn tọrọ yín nìkan pé àfẹ́yìn kẹwàá bẹ̀ ìjọ kan lè máa kúrò ń bẹ́ẹ̀ ẹ lọ wo àwọn tí àwọn bíbù yìí ń pa yìí ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní kí pa yìí kò fi hàn yín kí mínísítà yìí kò fi hàn yín ẹ jọ tó lọ lọ́wọ́ gbogbo press tẹ́ẹ̀fẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ táyì rọ̀bẹ nígbà international ò rí wọ́n rí yìí o àṣírí òkú íńtánẹ́ẹ̀tì làwà yìí o ẹjọ́ Tinubu wà lókè ní ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run àpapọ̀ wọn tó kẹ́ tó ṣọdún mẹ́rin tó tún kù yìí ẹjọ́ torí Ọlọ́run. ó ṣe ń káwọn lára sáré wọn ṣàlẹ̀ oko yìí sí o. ẹ kà máa ṣe ní 3 minutes èrò pọ̀ gan tán wà nílẹ̀. wọ́n pa wọ́n lókè ọ̀dẹ Abdulrasaq ó gbẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ẹnu ẹbí gbé àṣùbà ó gbẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀n ò sọ̀rọ̀ ògùn ló máa pa ẹ bá gbọ́n sókè. Hello ma, ẹ kúrò lẹ́ ma. ẹ kúrò dá àsìkò yìí.
ẹ kú ètò mà. Mo ní èmi náà fẹ́ dá sọ̀rọ̀ tí. ẹ bá wa dá sẹ́ẹ̀tì pé wọlé tí ń lo 3 minutes yín lọ sà. Sorry nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe láwọn tó jẹ́ bí tó ń rúlu wa like àwọn politician all that stuff àwọn ọgbọ́n ní MAB so àwọn ọgbọ́n náà ń ṣekúre at least irú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ókè irúgbà tí ìgbà tó ń ṣẹlẹ̀ ní gbọ̀ngàn sí gbòòrò lọ ṣùgbọ́n wọn ṣe ń fi sójà threatening gbòòrò wáyé tán ṣe kó àwọn sójà lọ sí ibẹ̀ náà. ó ti káwọn màyé tí àlà lọ síbẹ̀ orí káwọn màyé tí àlà lọ sí èfù wa. ta ló ń jẹ́ màyé tí àlà àwọn fúlàní àwọn màyé tí àlà fúlàní olórí ibú àwọn gan lẹni bíi olórí ibú gọ́vnà òfò gbogbo wọn olórí ibú. bẹ́ẹ̀ kàdí ẹ fọ́tò ẹ amalọ́gbé Times Square. so at least wọ́n mọ the right thing tó yẹ kán ṣe ṣé mìíràn tí àlà jẹ́ ṣé ilẹ̀ Yorùbá irú èdè wo náà ń pè ní mìíràn tí àlà ilẹ̀ Yorùbá. nǹkan tí mo ní kí n sọ ní ìka ní gbogbo wọn pátápátá ìka ni wọn dá. ẹ má bínú pé mo kọ́ ti ẹ má bínú ẹ ṣeun sà. olórí ibú gọ́vnà àgbákò gọ́vnà olórí ibú gọ́vnà ẹ bá wa gbóhùn sókè. à ń gbọ́ yín sábà gbóhùn sókè. ó dá máa gbé wa kò ní gbé ọ̀dà lẹ́wọ̀n. àṣẹ tí wọ́n bá fúláàgì ṣòmí èpè ló máa ponú tó ń tọ́ máa ṣorí burúkú ni ẹ bá wa gbóhùn sókè. Sẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Jẹ̀bi ọ̀sẹ̀ fídíò tẹ̀ ń sọ yẹn. Ẹ tẹ́ bá ń pè tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop a máa pè yín padà. Wọ́n dẹ̀ ní àwọn òkú lẹ̀ sílẹ̀ lẹ̀. Àtọ́fi lè máa ṣe orí eléyìí ní Kwara àtiwá. Because ọmọ Kwara náà lèmi náà létí wa ò ti wá bá wa báyìí. Ọlọ́run kò ṣàánú wa báyìí because olórí burúkú gọ́vnà yìí. Ó mọ̀ pé nǹkan ẹ̀dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ń sin. Wọn ò tí ì mékì special speech kan tí ẹ sọ̀rọ̀ pé security threat tí tó ń bá wọn jà nílé yìí wọn ò tí kò sọ ẹ àwọn olórí burúkú ọmọ wọn yìí sì lọ bá yọ lọ́sùn. àlá àwọn àáfàá lọrin nìyẹn kò jà fóòkì ọdẹ ẹ lè fi àfóòkì ọdẹ wọ àáfàá lọrin àyàtọ̀ síra wa. kì í ṣe nǹkan kan náà bàbá yìí ṣe gbọ́ Yorùbá àwọn kì í ṣe Fúlàní Yorùbá ni wá lókè ọdẹ. ẹ bá wa gbóhùn sókè. Hello ma. ẹ bá wa gbóhùn sókè. Hello ẹ kú ètò ma. àjọ ń ṣe ni. ẹ ra ma ẹ jọ̀ọ́ mo fi pè ní wípé a ní fi òkú kalẹ̀ lẹ̀ fún wèrè torí ó lè sùn tábà ní kò ní sùn jẹ ó lè sùn jẹ ṣé bí a ṣe máa fọwọ́ lẹ́rán nìyí ara nǹkan tá à ń sọ nígbà náà tó sọ wípé abẹ́dógún lẹ́rù olóńṣẹlẹ̀ yìí èèyàn ń kú lẹ́ẹ̀mejì ẹ̀kan lèèyàn máa ń kú ṣé bá a ṣe máa wò léléyìí tí wọ́n fi máa pàwọn èèyàn wa tán ní gómìnà kí gbogbo ìgbómìnà ilé ò kì í ṣe ọ̀rọ̀ ìlú kan kí gbogbo ìgbómìnà parapọ̀ kán jẹ́ ká dìde ká fèsì bátù yìí because gómìnà Kwara State tó kàn lùlù kó ó dé fìlà kò kàn mí ó dúró kò tí ẹ wo bẹ́ẹ̀. ẹ rí pé fìlà Fúlàní ló dé ni ọmọ Fúlàní ni. kò tí ẹ kò kàn and then tó bá sì jẹ́ pé bó ṣe wà yẹn bó ṣe wà ń bẹ̀ yẹn ohun tí ẹ̀mí Ìlọrin bá ní ó ṣe òun ló máa ṣe because ó lè jẹ́ àwọn ọmọ àtìyàwó ẹ̀ oníwọ́n kidnap ni wọ́n ní kan kalẹ̀lẹ̀ ká má wà ní bá ṣe ń pààyàn níbi bí lónìí ká má pààyàn ní kan lábẹ́ kí nìkan eléyìí tó sọ báyìí láti àárọ̀ títí di ìsìn báyìí ẹ má jà fọwọ́ lẹ́rán o. ẹ ṣe sà mi ò tí ì sùn látàní mi ò tí ì sùn gbójú mi ló wú gbogbo yìí. ẹ má jà fọwọ́ lẹ́rán o. èyí olórí gbogbo ẹ̀ tẹ́ bá dẹ̀ ń gbọ́ wa náà ẹ jọ̀ọ́ tẹ́ bá mọ̀ pé a lè ṣe sí láti lè fi dọ́ọ̀lẹ̀ ẹ̀mí àwọn èèyàn wa ẹ̀mí ṣe kókó ẹ ṣe o ẹ pé tù. ẹ ṣeun gan. àgbàyà ìkà ẹni bí Abdulrasaq Abdulramoni ẹni bí ìkà ẹ bá mi hashtag Sowore ẹ tó bá ní nọ́mbà Sowore lọ́wọ́ ẹ fún mi nọ́mbà Sowore I need Sowore's number please if you have Sowore's number ẹ tó bá ní nọ́mbà Sowore lọ́wọ́ ẹ jọ fún mi nọ́mbà Sowore mo fẹ́ pe Sowore kó gbà wá Gistlover Instablog ẹ bá mi fún mi nọ́mbà gbogbo wọn ẹ bá wa gbóhùn sókè. Yorùbáwùyí ẹ kú ètò ẹ ṣeun ẹ kú ìfọmọyàn ṣe ẹ ṣeun ṣẹ́ni bí tẹ́mi máa sọ̀rọ̀ lọ ó máa yàtọ̀ díẹ̀ ṣẹ́rí láti gẹta tó ti ṣèwúyè Olúbàdàn ṣé ń gẹ̀tì nísìn tí gbogbo lọ́balọ́ba gbogbo gọ́fúnà pírẹsidẹ̀ntì tó wà ń bẹ̀ tí olórin tó pè ń bẹ̀ tó ṣe wọ́n rán sí yẹn inú bẹ̀bí ṣé ń wo ṣó tẹ́ ń ròyìn sí yìí mò ń kàn kúrò lẹ́mìí mi wípé àwọn alálẹ̀ ló wọnú bọ̀bọ̀ yẹn ló fi ń dójú táwọn ọba yẹn
àti politician àti president wípé wèrè la fi ń wo wèrè. Àwọn alálẹ̀ ló jẹ́ kó máa. Very dark man. Ẹ fún mi number very dark man, please. Number very dark man. If you have very dark man's number, ẹ fún mi number very dark man. Ẹ jọ̀ọ́, number Sowore àti gba àwọn tó kú ẹ bá. Number Insta blog, number this number, ẹ fún mi ní gbogbo ẹ̀. Gbọ́ ogun máa pa yín lórí tẹ́lẹ̀tì, ẹ máa drag yín bí tájà generator olórí ibú onímú kọ̀ǹgò. Ẹ bá gbóhùn sókè sá. Àwọn alálẹ̀ ló wọnú bọ́ ìyẹn ní láìpẹ́ ẹnu olórin. Bẹ̀bẹ̀ ṣe ń ṣe fídíò yìí sí yìí tó fi lè kọ́ ní disgrace yẹn lójú wọn. Àwọn alálẹ̀ ló wọnú ẹ̀ wípé ẹlẹ́tọ̀ ní gbogbo wọn kan gádà síbẹ̀ yẹn wèrè la máa fi wo wèrè. If not so, wọ́n rẹ́dì láti dúró kọ́ pa wá tán. Nǹkan tó wá sọ́kàn mi nìyẹn. Ẹ ṣeun. Ẹ máa dé tó bọ̀ mà. Ẹ ṣeun. Ẹ bá God bless you Ìyá mi Lásìsì. Ẹ máa bá mi hashtag @Sahara Reporter @Sowore. Ẹ bá mi hashtag Sowore. Bọ́kàn Wike ò ṣe balẹ̀ àfẹ́kọ̀kan Abdulrahman náà balẹ̀. Ẹ bá mi hashtag Sahara Reporter. Insta blog this lover Tunde Ednut. Everybody ẹ bá mi hashtag wọn very dark man. Ẹ kàdé fún mi nọ́mbà àwọn ọmọ òkè ọdẹ ni mí. Ẹ kàdé o. Ẹ kálẹ́ ọmọ òkè ọdẹ ni mí o. Ẹ káàbọ̀ o. Ẹkún òbó oníṣẹ́ dúró lé. Ẹ mọ̀ kún ẹ̀kún ọ̀rọ̀ èèyàn o. Lókè ẹ̀rẹ́ lágbára o, ó lágbára o. Ẹkún ẹ̀kún ọ̀rọ̀ èèyàn o. Nǹkan tó ṣẹlẹ̀ lágbára o, ó lágbára o. Ṣé ìpàgbà tó máa tó pa á tó máa tó jáde, tó máa tó láwọn jáde, àwọn olóṣèlú òfò, olóṣèlú ìyà. Eléri ibú l'Abdulrasaq Abdulrahman eléri ibú ni. Eléri ibú ẹni òfò ọ̀sẹ̀ òfò ni. Wọ́n ní sórí wọn sòkò tọmọtọmọ ni. Àṣẹ. Tẹbí náà fi sòkò. Alálòkè ọdọ dààmú wọn yóò ní wọn lára. Àṣẹ. A lè tún àlè owó látàárọ̀ báyìí o àti àtàwọn alájọba kan wà ò balẹ̀. Ọkàn ò balẹ̀ o, òkú kó dùde. Òkú kó dùde o. Wọ́n pa balẹ̀ ọ̀gá ìjọ. Báyìí bàbá ní bàbá wọn pa. Àwọn olórí burúkú. Wọ́n ní àwọn security ti gbàgbọ́n látànà. Wọ́n ti gba gbogbo ogun ìjà tó ń kó fún àwọn tẹ́ pé àwọn alábọ̀dé náà ni wọ́n ní sóríire papọ̀. Wọ́n máa ṣòfò tọmọtọmọ tẹ́bí tára ni. Alálẹ̀ òkè ọdẹ ni mo mú sépè kò wọ́n. Alálòkè ọdẹ yóò dààmú wọn ní. Àṣẹ. Wọ́n pátápátá náà máa kó wa máa yé tọmọtọmọ. Àṣẹ. Onílé ló bá mọ̀ sí ni bálejò ló bá mọ̀ sí ni wọ́n máa ṣòfò ni. Àṣẹ. Wọ́n máa ṣòfò ni alálòkè bá máa dà wọ́n láàmú ni wọ́n ní rí bá ti wọn ní rọ́nà gbégbá. Àṣẹ. Wọ́n máa fojú kókó ọdún yìí ní gbogbo wọn pátápátá. Àṣẹ. Ẹnìbọdè tó bá mọ̀ sí tó mọ̀ sí. Kí ló dé ẹ ṣeun ya mi. Ìlú Ìrọ̀rùn lókè ọdẹ. Ìlú òkè ọdẹ àyíká ẹ ṣe òfò ni ẹ ṣeun ya mi. Mi ò ti kọ́ tiẹ̀. Ẹni tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop a máa pè yín padà. Eléyìí ti pọ̀ genocide lélẹ́yìí. Eléyìí ti pọ̀ jù. Eléyìí ti pọ̀ jù. Ẹ lọ bá wa gbóhùn sókè. Ẹ bá wa gbóhùn sókè. Ẹ bá wa gbóhùn sókè. Tá bá ti pè yín lẹ́ẹ̀kan ẹ má bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Tá bá ti sọ pé yín ẹ má bá wa sọ̀rọ̀. Èrò ti pọ̀ jù lórí kinní yẹn. Hello. Yorùbá wo ìyá mi? Ẹ ṣeun. Ẹ kò ṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn. Ẹ ṣeun. Ṣé ẹ rí ibi tọ́rọ̀ dé yìí? Òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ̀rọ̀. Ibi iṣẹ́ ni mo wà tó ti pè mí. Àwọn pípù yìí wọn ò ní nǹkan kan ṣe. Tinubu ò ní nǹkan kan ṣe ọ̀rọ̀ 2027 náà dúró dé. Ṣé kán wá pa á tán kí 2027 tó tó báyìí? Ní ìyá mi máa gbọ́. Ṣé ẹ rí Sunday Igboho? Kí wọ́n pe Ààrẹ Ọ̀nà Kakanfò òṣì tí wọ́n fi jàre Ọ̀nà Kakanfò tí òun tó fẹ́ ṣe kán pé ṣùgbọ́n lóun láwọn ọmọ ogun rẹpẹtẹ òun láwọn ọmọ kìnnì kan rẹpẹtẹ ó ti ń débọ̀ nìyẹn Yorùbáwùyí ó ti ń débọ̀ ṣé Kwara Òkè Ọdẹ àbí mi rántí àdúgbò yìí tẹ̀ sọ yẹn Òkè Ọdẹ tí wọ́n bá kúrò ń bẹ̀ yẹn wọ́n súnmọ́ bọ̀ nìyẹn ṣèbí wọ́n fi Olúbàdàn jọba inú gbogbo wọn dùn kiri ṣèbí sẹ́ńtà ìṣòkò tó ṣèbó lọ bẹ̀ ó lọ jókòó mo sọ ń jẹ́ pé ó dìgbà tó wá bẹ̀ sí ní kọrú àwọn èèyàn lábùkù kó tó mọ̀ bí tá à ń lọ ṣèbí Tinubu tún lọ bẹ̀ ìgbà tí mo sọ pé mi ló kàn ẹ sì dúró tì mí mo sì ti wà ń bẹ̀ ìgbà tó wà ń bẹ̀ kí ló ṣe ẹ ká pariwo gbogbo wọn àti Tinubu o àti gọ́fìnà Kwara àti gbogbo gọ́fìnà olórí burúkú ni wọ́n apààyàn ní gbogbo wọn apààyàn ní gbogbo wọn lápààyàn ibi tó sì máa dé tó máa dúró máa tó débẹ̀ àṣẹ tó máa gbẹ̀yìn gbogbo ẹ̀. àṣẹ. ṣèbí wọn àwọn eléyìí tí wọn rí wọn mú ṣèbí Tinubu dì ní Rivers State. so gbogbo wọn ṣe ń pààyàn yìí ibi yóò tí tó kàn declare state of emergency. wọn ò ní declare fẹ́ kọ́ pa wá tán ní ànígbà àní dákẹ́ o
kò tí tó. Ní dákẹ́ o. àti Tinubu o apààyàn ni wọ́n. Shettima lọ sí ó wá sí New York ní UN program tó wá. Shettima ní kí wọ́n jẹ́ kí Palestine di orílẹ̀-èdè. Kò sọ orílẹ̀-èdè ti tiẹ̀ tí wọ́n ti ń pààyàn. Palestine ni Shettima ló lọ fight fún. Ẹ̀wọ̀n ohun tí Traoré lọ bẹ̀ tó lọ sọ. Olórí ibu Abdulrasaq Abdulrahman eléri ibu ọ̀sẹ̀ òfò ní. Òfò ló máa ṣe gbẹ̀yìn. Òfò lọ́sẹ̀. Òfò ló máa ṣe. Gbogbo wọn Tinubu gbogbo wọn ìbànújẹ́ ló máa kẹ́yìn ayé wọn. Àṣẹ. Ìjọba jáwọ́ gbogbo wọn pátápátá àwọn gómìnà ilẹ̀ Yorùbá gbogbo wọn pátápátá òṣì náà máa ṣe gbẹ̀yìn ayé wọn. Àṣẹ. Òṣì náà máa ṣe gbẹ̀yìn ayé wọn. Àṣẹ. Gbogbo ọmọ wọn ló bá jìyà. Àṣẹ. Àwọn tó ń pa yìí ọmọ ẹnìkan ni wọ́n. Àwọn tó ń pa yìí bàbá ẹnìkan ni wọ́n. Àwọn tó ń pa yìí ọkọ ẹnìkan ni wọ́n. Ṣùgbọ́n àwọn fò lọ wọ́n fò bọ̀ wọ́n dúró de 2027 yóò ní bá wọn láyé. Àṣẹ. Ọlọ́run ti ń bẹ̀bẹ̀ mi ẹ̀ ti wà 2027 yẹn ò ní bá wọn láyé. Àṣẹ. Ìyá mi ẹ̀ máa gbé tó bọ̀. Ẹ ṣeun. Olórí ibu wọn wá tó òkú àwọn ọ̀dọ́ kalẹ̀ àwọn ọmọ tí wọ́n jí láàárọ̀ yìí. Wọ́n wá tó òkú àwọn ọmọ yẹn kalẹ̀ àwọn ọmọ ọlọ́mọ. Wọ́n wá tó òkú wọn kalẹ̀ rẹpẹtẹ. Gbogbo ẹni tẹ ní nǹkan lókè ọ̀dẹ̀ tẹ ní oògùn tí ẹ̀ gbé jáde. Oògùn yẹn ló máa ṣekú pa yín. Gbogbo ẹni tẹ ní oògùn lókè ọ̀dẹ̀ tí ẹ̀ gbé jáde. Tó yẹ pé bá dàsíkò lọ́ba lọ́ba ń sẹ́ máa kó oògùn jáde. Oògùn yẹn lá pa yín. Bá a gbóhùn sókè. Hello, ẹ káàsán. Ẹ kú lé dàsíkò yìí o. Ẹ kú ètò. Ẹ ṣeun. Ọlọ́run ó bá wa yanjú ẹ̀. Ẹ ṣeun. Nǹkan tèmi kàn rí sí i. Ọba gọ́vnà Abdulrasaq Salabi àbí kí ló ń jẹ́. Abdulrasaq Abdulrahman ọmọ ẹrú. Tẹ́yìn gangan bá wojú rẹ̀ ẹ̀ mọ̀ pé Fúlàní ni. Ọmọ ẹrú ẹ̀rí mú ẹ̀. Ṣùgbọ́n gbogbo bó ti wù kó ṣe tó. Kan dìde kan gbára wọn lẹ̀. Defend yourself. Stand up and defend yourself. Tí gbogbo ìlú bá dìde a mọ̀ pé ẹ̀mí ó lọ o ṣùgbọ́n àwọn náà ò ní farare lọ. Bẹ́ẹ̀ni. Bọ́lá Tinubu kò ní dá sí o. Wọ́n fẹ́ hàn léèmọ̀ kó mọ́ bá a lè lọ ẹlẹ́ẹ̀kejì plan àwọn Fúlàní nìyẹn. Abdulrasaq dẹ̀ mọ̀ sí. Orí ẹ̀ náà ṣe lọ kó àwọn ọmọ ogun wọn wọlé sí wa. Wọ́n fẹ́ hàn léèmọ̀ kó mọ́ bá a wọlé ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n òun gangan náà kò kíyè sára kó mọ̀ pé ó yẹ kóun padà wálé lákòókò yìí. Àìpadà wálé rẹ̀ yóò fìyà jẹ yóò sì tún fìyà jẹ àwọn aráàlú. Bí gbogbo wa ṣe wà nílùú òkè yìí tá a wà lókè òkun inú wa ò dùn sí tó ń ṣẹlẹ̀. Kódà prógráàmù yín tí mò ń gbọ́ ìgbà ọkàn mi ò balẹ̀. Ṣùgbọ́n kò sí nǹkan téèyàn lè ṣe sí i. Káwọn aráàlú gangan kan dìde wọ́n ó pa nínú àwọn aráàlú náà wá pa wọ́n á mọ̀ pé wọ́n ti dìde. Gbogbo nǹkan téèyàn bá lè fi jà ní tìbílẹ̀ ní ti gbogbo ẹ̀ kan dìde sí i. Mo mọ̀ pé Ọlọ́run á dójú tì wọ́n torí pé kí ni alálẹ̀ gan ń bínú inú rẹ̀ ò dùn ká má ti sọ àwọn èèyàn tó ń gbé bẹ̀. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ọlọ́run. Pasuma ẹ bá mi hashtag Pasuma ọmọ Kwara ni ẹ o ẹ tẹ́ ń pè sí ẹjọ́ ní sùn for now ẹ bá mi hashtag Pasuma ẹ bá mi hashtag Koko Zaria Tafa Sego ọmọ Kwara nìyí o Koko Zaria ọmọ Ìgbàjà ni ẹ Pasuma ọmọ Òró ni ẹ bàbá Oyèdépò ọmọ Kwara state nìyí o ọmọ Kwara state nìyí ṣùgbọ́n nísìnyí gbogbo yín ẹ̀ sọ̀rọ̀ ẹ bá wọn bá wa ṣáàjì àwọn tó jẹ́ lẹ́kàn tí wọ́n jọ ọmọ Kwara Pasuma ìgbọ́nà ni mí wọ́n pa wọn ní ìgbọ́nà sí o bọ́ta sọ̀rọ̀ o Pasuma ò sọ̀rọ̀ nísìnyí o Koko Zaria ò sọ̀rọ̀ o Tafa Sego ò sọ̀rọ̀ o tábà wọ́n pé bí Èkó ni wọ́n bí sí Èkó ni wọ́n bí àwa náà sí ṣùgbọ́n òkun ò ní gùn títí kó má níbi tó ti gùn wá àwọn ìyá yín bàbá yín ẹ̀gbọ́n yín àbúrò yín tẹ̀sí sílùú òkè ó nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní wú òkú wọn tó bẹ̀rẹ̀ sí ní fi egun wọn display ní gbangba kẹ́ tó di pé ẹ sọ̀rọ̀ bàbá Oyèdépò ọmọ àrán ni yín ẹ dìde ńlẹ̀ àwọn ìjọ yín bó ṣe pọ̀ tó yẹ kẹ́ kó wọn jáde pé wọ́n máa pariwo pé wọ́n pa wá ní Kwara State gbogbo ayé ló máa gbé fídíò ẹ o ẹ kọ ẹ sọ̀rọ̀ bàbá Kollington Àyìnlá Kollington Kwara State ni yín o ẹ dìde Kollington Àyìnlá ẹ dìde ńlẹ̀ o ẹ dìde òkú yìí pọ̀ o genocide l'Abdulrasaq Abdulrahman committee ẹ gbà wá o lọ́wọ́ abudu ẹ bá gbóhùn sókè ẹ kálẹ́ sà ẹ kú ètò ẹ ṣeun.
ọlọ́run máa ṣàánú wa nílùú ọlọ́run ní fi wá ṣe kò bí aburú o. àṣẹ. tẹ́ ẹ rí ìmọ̀ràn tèmi ó yàtọ̀ o. tẹ́ ẹ rí gbogbo táwọn tí ì rí yẹn ìhábù ni o. níṣẹ́ àwọn gangan wò tí ì yẹ o. ilẹ̀ Yorùbá gangan sì náà bọ̀ o. ṣe báwọn Ọ̀yọ́ fọwọ́ lẹ́rán nísìn àwọn ilé Ifẹ̀ ń wò àwọn Èkìtì ò dá sí kò sí wàhálà wọ́n ti program ẹ̀ díẹ̀ díẹ̀ náà máa pa yín wọ́n pa anybody. Ọ̀yọ́ náà ń ṣe ìjàgbá náà lè jà wọ́n tẹ̀ láwọn lọ́gbọ̀gbọ̀n tó lè pa Sunday Igboho bẹ̀wò lọ́gbọ̀gbọ̀n tó lè kojú Fúlàní ìṣúná ẹ̀ tó lè kojú àwọn kìnnì burúkú yìí. sẹ́ẹ̀dì mọ̀nà tèmi ni pé kí ẹnikálukú ìlú tó wà ní Kwara State tó jẹ́ Yorùbá wọ́n fẹ́ dín population Yorùbá kù nílọrin ni kí àwọn olè tẹ́ kó fa ibẹ̀ yẹn láti jọ́dọ̀ sí àtàkì lọrin ní ìsìn báyìí ìlú mélòó tó jẹ́ ti Fúlàní náà lọ àtàkì wọn ò lọ àtàkì níbi ọ̀dọ́ ti rárá bẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí population Yorùbá kù ni àwọn ìlú tó jẹ́ ti Yorùbá tó wà bẹ́ẹ̀ tí ó máa pera wọn àwọn alágbára wọn kékeré kó máa pera wọn kí wọ́n máa jọ ìlú tó bá tẹ̀lé sí kó máa lè kan ìlú mi sọfá ní kò sí ìtọ́jú wa ibi tó kàn lọ́la èèyàn mọ́. wọ́n ní àjàṣẹ́ làwọn ń bọ̀ lọ́la wọ́n láwọn ń bọ̀ ní àjàṣẹ́ lọ́la. kékeré kó máa pera wọn kí wọ́n náà wá irinṣẹ́ tó dáa àsìkò tá àgbáyé kò ní pé ta ló pe lásẹ̀sì irinṣẹ́ kí wọ́n náà wá irinṣẹ́ tó dáa bàbá kan sọ̀rọ̀ ní ìgbónájó ni wọ́n láwọn lọ àtàkì wọn nínú gbó wọn oníbọn táwọn mú dání táwọn àwọn tẹ̀ máa ṣe àwọn ọmọ fi ẹ̀ka sí i oníbọn ó ní irinṣẹ́ tọ̀dọ̀ tí wọ́n dẹ̀ ní tá bá ti bọ́ọ̀sì ẹ̀ báyìí ọmọ máa dà lẹ́yìn ẹ̀ ni tí ẹ bá ṣe kọ́lọ́kọ́lọ́ pé àjẹrà tó láwọn ní àwọn méjì náà rí mú pa nínú àwọn ọlọ́dẹ yẹn ní káfíń náà bá ní irinṣẹ́ tó dá lọ́wọ́ o ò lè fojú àwọn ọlọ́dẹ yẹn tó káwọn olówó wa náà tó jẹ́ olówó ìlú kọ̀ọ̀kan káwọn máa gbé irinṣẹ́ jáde fáwọn ọlọ́dẹ káwọn òbí lè ṣiṣẹ́ lórí tí ń bọ̀ nísìnyí ọlọ́ọ̀nìkan ló lè sọ ọ́ ìtí ṣiṣẹ́ Sunday Igboho tọ́lẹ̀ ń sọ nípa ènìyàn tó pariwo tó ní kọ́ọ̀jì nìkan ni tójú wọn ti wá já báyìí ojú wọn ti já báyìí wọ́n mọ̀ jàjà ìsìn wọ́n mọ̀ jàjà òkò program ìdílé yìí ní ìsìn láì kọ́lọ́dà kókó sànù wa o kó mọ̀ jàdúró sàn wa o ẹ pé tó. Bàbá Yínká Quadri mú kàrè Rilwan Kúlà ọ̀rọ̀ à ń gbéṣẹ́ ní ńláńlá sọ́run kan lélẹ́yìí o Rilwan Kúlà ọ̀rọ̀ à ń gbéṣẹ́ ní ńláńlá sọ́run kan lélẹ́yìí o ó ti ṣẹlẹ̀ o bàbá Yínká Quadri ẹ dìde o ẹ dìde Abíọ́lá Adébáyọ̀ ọmọ àrọ́dùn ni ẹ o gbogbo yín là mọ̀ ẹ dìde o Adédoyin Àgbámú ẹ dìde ní Yínká Quadri ẹ dìde o múkàrè ẹ dìde ńlẹ̀ o Ògúndé ogun wọgbọnà o bò sí o ogun wọlé o ogun mọwọ gbọnà mọ gbà wá lọ́wọ́ Abdulrasaki Abdulramoni o àṣẹ ọkàn rẹ̀ ò ní balẹ̀. Ìbàdàn o bẹ́ẹ̀ ṣe jọ́kan wọ balẹ̀ láti ìdájú lónìí mo ti pè yín gan nídàjí tí mo sẹ́ǹdẹ̀ sí mo wá padà wò pé bóyá ń sùn ní pé oṣù pé kí n má jù sọ́ọ̀bù. Ibi iṣẹ́ ni mo wà mí mú fóònù yín jáde ẹ wojú mi bó ṣe wú. Mo ti sun ibi iṣẹ́ ni mo ti wá lé. tó wà lẹ́ ìyá àti kéékèèké wọn béèrè bóyá ṣìlámù ni wọ́n àbẹ̀lẹ́sìn àbáláyé ni wọ́n tó fi bẹ̀rẹ̀ sí ní pààyàn. Òtẹ́ ibi tí wọ́n sùn mọ́júmọ́ wọ́n sọ bẹ̀ tí àwa arẹ́ nìkan kan tó mọ̀ pé bẹ́ẹ̀ yẹn náà sùn kan tó di àárọ̀ kan ẹ̀ṣẹ̀ tó wá máa sọ pé helicopter ló fi ń já wọn kalẹ̀ helicopter ni wọ́n fi ń já wọn kalẹ̀ ẹnikọ́ta Abdulrasaki pàwọ́tò lójú kòkòkò bí ojú adónímọ̀ yọkó. àṣẹ àwọn alálẹ̀lẹ̀ Yorùbá wọn níjọ́ kan yóò balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lókè tẹ́ jẹ́ ni o. ọmọ Ìlọrin lọ̀gá Bello ọmọ Ìlọrin ni wọn àwọn Sùlù àwọn ọmọ Fúlàní ni wọn. ọkàn yín ò ní balẹ̀ láṣẹ náà ṣẹgbọ́n ọkàn gbogbo yín pátá kò ní balẹ̀ ṣẹ́ wá ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí ó ti kúrò lọ́rọ̀ pé ẹ gbére kinní kan dání ẹjẹ́ àjọ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ wọ́n bá ti súnmọ́ wa káwa náà súnmọ́ wọn tán bá wọnú wa káwa náà wọnú ẹni tó máa kú máa kú ẹni tá kú àkú ẹni tó máa kú máa kú ẹni tó máa kú máa kú o ìbò sí Abdulramoni o Abdulramoni wọ́n ti pa wá tán lókè ọdẹ o ìbò sí o United Nations ẹ gbà wá o Putin Russia gbà wá o. wọ́n ti flag Facebook ọkàn yín ò ní balẹ̀. wọ́n ti flag Facebook olórí ikú ni wọ́n mi ò rí. ọkàn yín ò ní balẹ̀. wọ́n ti flag Facebook olórí ikú ni wọ́n mi ò rí o. wọ́n ti flag ẹ̀dá mi rí yín wo Facebook. ẹ má bọ̀ ní ọkàn yín ò ní balẹ̀. àwọn olórí ikú yín ò ní balẹ̀ láṣẹ Elédùmarè ọkàn yín ká balẹ̀ tọmọtọmọ Abdulrasaki Abdulramoni ọkàn rẹ̀ ò ní balẹ̀. ẹ pé ètò ìyá mi. ẹ ṣeun Abdulrasaki Abdulramoni pàwátọ́ lókè ọdẹ o bò sí àrọ́pẹ́ ò ní balẹ̀ eléri ibú ọpẹ́ ò ní balẹ̀ Abdulrasaki Abdulramoni ọmọ ẹrú ọpẹ́ ò ní balẹ̀ bò sí o Rilwan Kúlà ẹ dìde ńlẹ̀ o ẹ dìde ńlẹ̀ Yínká Quadri ẹ dìde
Yínká Quadri ẹ dìde ńlẹ̀ o Múkàrè Abíọ́lá Adébáyọ̀ ẹ bá wa dárúkọ wọn Tàfá Ségò Kókó Zaria ẹ bá mi hashtag Kókó Zaria o ẹ bá mi hashtag Kókó Zaria àtàwọn tó kù bòsí o bòsí àrè bòsí yín o Abdulrasaq Abdulramoni eléyìí ibú somebody ẹ bá wa gbóhùn sókè. Ẹ kálẹ́ o Yorùbá wuyì. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú ọ̀rọ̀ ìlú. Ẹ ṣeun. Ọmọ ògbónà lèmi náà ọmọ ìgbàjà ni mí Tajudeen Ibrahim lórúkọ mi. Ẹ kún ògbóni lọ́jú wọlé. Adúpẹ́ fọ́lọ́run. Ẹ ṣeun ẹ kú sẹ́ẹ̀lú. Ẹ ṣeun. Ọlẹ́yìn ò ní lé wa lórílẹ̀ wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nǹkan tó ṣẹlẹ̀ ń sẹ́yìn ọmọ appreciate bẹ́ẹ̀ ṣe bá broadcast ẹ̀ yẹn. Mi ò bá yín broadcast ọmọ Òkè Ọdẹ lèmi náà. A láti dìde gbogbo Yorùbá láti dìde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Bánjí Akíntóyè pé nígbà táwọn òyìnbó wá jọ sí ká ní gbogbo Yorùbá parapọ̀ wọ́n ṣe ra wọn lọ́kan wọ́n dìde sọ̀rọ̀ Yorùbá láǹdé ni nírí wa kú lẹ́rú. So ẹ̀yẹn ti lọ bẹ́ẹ̀ yẹn nìyẹn bọ̀tí ẹ máa ń kẹ́kọ̀ọ́ nínú ìtàn ni àsìkò yìí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbónà ìwọ ń ṣẹlẹ̀ nílẹ̀ gbogbo Yorùbá ni torí náà nǹkan mo fi àsìkò yìí sọ mo fi ẹ̀polongo fún gbogbo àwọn wọ́ọ̀rì ọ̀lẹ̀ Yorùbá kọ́mọ̀ pé gbogbo wọ́n ṣe ń pa wá nílẹ̀ Ìgbónà yìí wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá ni torí náà nǹkan tí gbogbo ń parapọ̀ kí gbogbo wọn dìde kájọ jagun yìí because láti give up àwọn olùtọ́lẹ̀ náà àtàkì yìí wọ́n náà máa lọ́bẹ̀ wọ́n máa lọ bí 500 àti go ni èèyàn 500 àti go in a village tẹ́ gbogbo wọn gan-an àtàrúgbó àtọwọ́ ọ̀dọ́ wọn wọ́n lè má ju 500 sí 1000 lọ àwọn tọ́tẹ̀ ìjà kọrin tó jáde àwọn náà ń pa kọ̀ọ̀kan yìí àwọn gọ́ọ̀mẹ̀ntì ò rẹ́dì láti help wa rárá either state or federal lè count lórí wọn. because we will defend ourselves we will defend our land. Yes ìgbà tó ń pa jagun nígbàjà Olúkò dìde ìgbà tó wá kélèsè Olúkò dìde ìjọ náà lọ́hùn ó pariwo gbogbo káàkiri gbogbo social media pé kí gómìnà Kwara State kán dìde sọ̀rọ̀ yìí. Abdulrasaq ò ní ṣe nǹkan kan omi ẹ̀kọ́ màálù ló mú kò ní ṣe anything omi ẹ̀kọ́ màálù ló mú ọmọ màálù. Gbogbo ọmọ Yorùbá dìde sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ gómìnà yìí torí tá a bá dìde kájọ pawọ́pọ̀ kájọ jagun yìí wọ́n ti kó wa lẹ́rú lẹ̀ Yorùbá nìyẹn and nǹkan táwọn aráàlú ń ṣe òun ni pé wọ́n mọ̀ pé wọ́n ṣe ń pa wọ́n lẹ̀ gbóná yìí Ìlọrin náà máa sá wá. Bẹ́ẹ̀ ni àwọn ọba òpó ni wọ́n ti sá lọ sí Ìlọrin. Wọ́n fi ń populate àwọn Fúlàní nílọrin ni so wọ́n mọ̀ fi wálẹ̀ kan máa pa wálẹ̀ gbóná ni báwo lè sọ pé ká sí àwọn èèyàn bá wọ inú igbó lọ báwọn tó ń pa wọ́n gbọ́dọ̀ pa wọ́n padà. Abẹ́ ẹ̀sẹ̀ ní tí Abdulramoni ṣe ó wá kó àwọn fún àwọn Miyetti Allah ó kó Miyetti Allah lọ sí Ìgbónà ó ní kó lọ ṣe security fún wa ó ṣe òfò ní Abdulrasaq ó ní gbádùn lórí ibú. Àmì àṣẹ tó bá mú wọn tó bá mú àwọn Fúlàní yìí tó bá mú wọn láàárọ̀ kókè o àwọn tó ń pa wá rèé o kó tó di ọwọ́ ọ̀rọ̀lẹ́ àwọn aláàlọ́dẹ ti fi wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ ni bí fámìlì ni wọ́n. Eléyìí ti kúrò ní pé bóyá kíní fire for fire ni kí gbogbo wọn ọmọ Yorùbá dìde kán dìde ilẹ̀ Ìgbónà ilẹ̀ Yorùbá ni torí náà nǹkan kan máa yẹ kán pa wá tẹ́kọ́ tó dìde because tí nǹkan bá bó ṣe ń lọ yìí wọ́n máa fa run gbogbo Yorùbá land àwọn olóṣèlú òde kíá torí náà nǹkan ẹjọ́ ẹ bá wa rebroadcast information yìí kó kákó pé ogun ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí and everybody must fight. Ọlọ́run àwa pẹ̀lú wa. Àwọn ẹṣẹ Fúlàní kì í ṣe Fúlàní ẹ kó rí ibú yín lọ ẹ tó bá ń pè continuously nọ́mbà yẹn máa lọ sẹ́yìn ni tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop ìdímọ̀ tẹ́ ń pè continuously ìdímọ̀ tí nọ́mbà yín lọ sẹ́yìn ẹ bá gbóhùn sókè sà. Ẹ̀yin kọ́ ni mo bá sọ̀rọ̀ ẹ ṣe. Àfikún tó ń ṣàánú Nàìjíríà yìí pẹ̀lẹ́ àwọn èèyàn wa gbogbo fúnra wọn mo rò pé program yẹn ẹgbẹ́ ìgbà kan rí nǹkan tí wọ́n fi orin ṣe ṣẹ́rí ibi tí wọ́n ti tẹ̀jẹ́ lẹ̀ gangan yẹn náà tó máa lọ ṣiṣẹ́ yẹn mi mọ̀ nǹkan táwọn èèyàn wá ń wò kọ́ ṣiṣẹ́ yẹn lé gbogbo wọn lórí ń bẹ̀ yẹn oyin ló máa ṣiṣẹ́ yẹn tí gbogbo wọn ọ̀dẹ̀ ní kò nulẹ̀ gbogbo àwọn tó máa dárúkọ níbẹ̀ yẹn gangan gbogbo wọn sàrà ni wọn sàrà títí gómìnà tó ń gbà bọ̀dẹ̀ yẹn
káwọn èèyàn sọ jí kán sọ jí èyí tó ń gbèsè bí àwọn èèyàn ti pọ̀ kán sọ jí. ẹ wo lórí ibú ẹni sùúrù ẹ wo lórí ibú onímú gànfìyàn yìí eléri ibú oníkèmí wálé kí n wá jà olóòṣì onímú kọ lẹ́tà ẹ mú ọlọ́run gígùn bí ìgò máa gé olómi ó máa ṣòfò ní. If you put your olórí comment on my page, I will show your picture. Wàá ṣorí burúkú ni. Thunder fire. Imú ẹ̀ tó dàbí lẹ́tà ẹ̀mú yẹn ó máa ṣòfò ní. Ẹ̀yin àwọn èèyàn tí wọ́n tálẹ̀ yẹn á kọ́ntínú tó rẹ̀ láti ṣe ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Put any comment, I will show your picture. Màá gbé eré. O ní ìrúyè o pẹ̀lú nǹkan tó jáde lẹ́nu ọ yẹn. O ní ìrúyè. Tálálẹ́ ní kó bá da fún ọ lọ́sọ̀ọ́ nìjọ yẹ. Àṣẹ. Gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tí wọ́n tálẹ̀ yẹn á sàn lórí tẹbítẹbí yẹn. Àṣẹ ẹ ṣeun jàre. Kí ló dé? Ẹ ṣeun. Kó ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán fi fèsì wọn tí ò tiẹ̀ la wàhálà lọ. Oyin péré oyin lásán ó ti gbèjà wọn jà. Wọ́n máa wúkú sínú ilé yìí. Kí ló dé? It's too much. Ẹ ṣe mo dúpẹ́ sá ẹ ṣe gan. Ẹ kà tún gbé kọ́lẹ̀ lù mí ẹ ṣe. Ìwọ wèrè kò ní dá fún ìyá tó bí ẹ ìyá tó bí ẹ kò ní dá fún ìyá tó bí ẹ kò ní dá fún ẹ máa bá mo bá ń ṣeré ní ẹ bá gbóhùn sókè you put any olórí burúkú comment on my page I show your picture máa gbé ẹ ṣépè ẹ bá wa sọ̀rọ̀ olókì kí ni ẹ̀mí ní rí ẹgbẹ́ jáde ẹ bá wa sọ̀rọ̀ sókè sà. a ti pè yín ẹ̀dẹ̀ ń kọ comment section a ti pè yín nọ́mbà yín ò lọ. ẹ bá wa gbóhùn sókè o. Hello ìyá ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ sà. Ẹ kú ètò a kú ọgàn ara wa. Ẹ ṣeun. Wọ́n bá fi òkú sí. Ṣé rí àkíyèsí mi fẹ́ pè wá sí ni pé ní àtìgbà tí Buba Galadima ti sọ̀rọ̀ wípé àwọn ọmọ lọ ìkúùtù Buhari wà ní àtìgbà lára tí fún mọ̀ pé nǹkan ò yàn gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ mẹ́wàá fẹ́ ṣẹlẹ̀. Torí ẹni tí ń sọ nù fídíò yẹn tẹ́ ẹ bá farabalẹ̀ wo fídíò yẹn tẹ́ ẹ bá ti wọ ẹ tuntun wò wípé àwọn ọmọ náà lọ rìkúrútì wá ni wípé láti wá gba ìlọ. Torí kí ni ẹ̀yin olóṣèlú wa etí ń ṣẹlẹ̀ kò yé yín ọ̀pọ̀ àwa ní ìlú pẹ̀lú Haúsá ń bì tí Haúsá bá sọ pé bíi wàláì tẹ̀lé kò sí káwọ̀ mọ̀ kẹ́yìn àwọn pípù ìfà. olórí ibú olóṣì elétè ní nípọn bí òbò ẹni sùrùsà olórí ibú olóṣì elétè ní nípọn bí òbò màálù ó ní kí n máa bọ̀ ọ́nlé wá ṣe kí ni olórí ibú tó bá jiyàn gbé tán tó bá ìbówó ni wọ́n fi ń dún ẹ olóṣì abọ́ra àjẹ̀bí abọ́ra ní kánsà ètè ló nípọn bí ẹpọn màálù olóṣì ẹwọ eyín eléyìí bí eyín sábògẹ lẹ́yìn bí ikú tó pa wọ́n ní ṣógúnlẹ̀ elékìsà ẹ tó wọlé sí 1,000 naira ọmọ àlè lẹ́kẹ̀ẹ́ gbéńtọ́ bí ẹ̀kẹ́ alóyún abímọ má jọra ọmọ àlè kò ní da fún ẹ okó tó bá du ẹ kò ní da fókó ọ̀hún ẹ bá gbóhùn sókè. Ṣé rí ọ̀rọ̀ òṣèlú ẹ̀yẹ lóṣèlú àtẹ̀kùn wò ó ti go beyond brain yìí ó ju agbára ọpọlọ yín lọ torí wọ́n ń já àwọn èèyàn yín kù ní torí tẹ́ bá lẹ̀ máa dìbò nígbà míì ọ̀tọ̀ làwọn tí ó kó wa àwọn tí wọ́n bá kó wa síbi tí wọ́n ti ń lé àwọn èèyàn àwọn ni wọ́n dìbò against yín tọ́ba ẹ̀kọ́ ọ̀rọ̀ òṣèlú lẹ́yìn tí ń wò lẹ́yìn olóṣèlú wa tẹ́ dìde sí ti ń bẹ́ ńlẹ̀ yìí ti ń bẹ́ ńlẹ̀ yìí kọjá dákújàkú ti bá nígbà tí Boko Haram ṣẹlẹ̀ mẹ́ẹ̀dúgbò ṣé kí ló kọ ẹ̀ tó wà ń bẹ̀ ṣé kò dìde ni ó ń dìde káwọn gbogbo àwọn èèyàn rí i pé yes àwọn tí wọ́n lélẹ̀ ìsìn padà lọ wọ́n sì ń àtàkì lójú ọ̀nà kò sì yé lọ ìsìn lọ àmẹ́yìn tiwa tá a pẹ̀lẹ́ God ọlágbára tá ẹ̀yìn tiwa ẹ̀ wọ́n á ṣe wá báyìí ẹ̀yin lẹ́yìn ṣe wá báyìí mo fi Ọlọ́run bá tí ògiri ọba lanu ni aláǹgbó lè ráyè wọbẹ̀ ẹ̀yin lẹ́yìn ṣe wá wàláì tàlá ẹ̀yin àgbà wa ẹ̀yin lẹ́yìn ṣe wá ẹ̀yin olóṣèlú wa ẹ̀yin lẹ́yìn ṣe wá. wọ́n rẹ́dí àti ṣe wá pa wa òde nígbà. tẹ báwa tí wàá pọn tán ojú yóò padà já. ẹ ṣe bàbá mi. torí òun fi ẹnìkan kan lẹ́nu yín mo fi Ọlọ́run. wọ́n padà pa ẹ̀yin náà ni wọ́n padà pa ẹ̀yin náà ni. káwọn ìlànà ẹ wo nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí ẹ̀yìn kan tẹ̀ lọ́ọ̀ àtàkì yọ lọ́sùn nílé ṣèbí nítorí pé ní àwọn obìnrin nígbà tí wọ́n wọ pátì jìnnìjọ́ ni ṣe báwọn obìnrin ni wọ́n jáde sí wọn àwọn oníṣẹ̀ṣe sì ni bọ́ọ̀n lọ́sùn bó ní kinní ni ṣe báwọn ni wọ́n jáde sí wọn. torí ẹ̀rọ ṣe fẹ́ lé àwọn àfáà lọrin ṣe fẹ́ lé àwọn obìnrin àwọn oníṣẹ̀ṣe kúrò nílọrin àwọn olórí ibú ẹni òfò ẹ̀ ṣe òfò ni. tí ẹ bá lẹ ẹ̀yin oníṣẹ̀ṣe àsìkò tó ẹ kẹ́ pé ọ̀dọ̀fin àti kinní papọ̀ pa
gbogbo tí ó bá délẹ̀ nísìnyí ká fi fúnra wa ni o lóòótọ́ mo lò jẹ́ mùsùlùmí ìdílé mi ìdílé Ṣàngó ni wọ́n ń gbé so àwọn òde torí ẹ̀ka ní pé kínní àbúrò ìyá mi oníṣẹ̀ṣe ni òde ní àsìkò òdì ní ká mọ̀jọ sí pọ̀ kí ló wá dé. ẹ ṣeun sà ẹ ṣeun bá mi. ọ̀pọ̀ wa yẹn pa ní àgbààgbà láti méjì gbàjà òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti méjì gbàjà ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dì kankan ṣe sí gbogbo yẹn wá jókòó sẹ́kọ̀ọ́ tí ọba parí tẹ́lẹ̀ ibo lẹ fẹ́ lọ. láti méjì Èkó. Kúnlé Afọláyan God bless you Kúnlé Afọláyan ọmọ gómìnà ni ẹ ṣeun. kí ni gbogbo eléyìí wọn fi í jowó di kí láǹfààní owó tẹ ẹ ní kí láǹfààní owó tẹ ẹ ní. ẹ ṣeun fàyè kátúgbé kọ́ ọmọ ìjọ yìí ni kọ́ ọmọ bá parí ẹ̀jẹ̀ ní ìsìnkú lẹ́fẹ̀ẹ́ ṣe. ẹ ṣe kátúgbé kọ́lẹ̀ lómi. ẹ wá lè jà ẹ wá ṣe gbogbo báṣubàṣu. ẹ ṣeun. kọ́mọ́ ni tó. tọ́ba ti sọ 3 minutes ká máa gbé kọ́lẹ̀ lómi fóònù mi ti fẹ́ kún un sọ pé ṣájà mi sí ibi iṣẹ́ ni mo ti wálé mo wà lẹ́nu iṣẹ́ ni mo sáré wálé ẹ ká máa ṣe ní 3 minutes ẹ ṣeun. olórí ibu ó gbé gíláàsì àwọn ọmọ mọ́là sójú mi ò tí fo omi báyìí kẹnu láti sílẹ̀ tí mọ́ lónìí ẹ bá wa gbóhùn sókè ẹ ní dààmú. hello ma ẹ kú Sunday ni àwọn programu tẹ ṣe nǹkan bíi lásìkò yẹn torí ibi tí mo wà mí lè sọ̀rọ̀ níbi iṣẹ́ mi òun mo yé pè yín létà bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ yìí náà mo ṣe ń pè yín ẹdí ṣe kan náà tí mo pè yín bẹ̀tẹ̀ inú mi dùn pé àwọn èèyàn ti débẹ̀ náà tó pè kọjá yìí ṣe rí àwọn local government tó wà ní Kwara State wọ́n mọ̀ pé Yorùbá ló dominate ilé tó pọ̀ jù nínú yẹn mo sọ ń gbà yẹn mo láìkí yín epic ibẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ tí mo sọ̀rọ̀ ó ti tó bí 2 weeks sísẹ̀ yín náà lẹ́sìn program local government ẹ̀ náà fẹ́ reduce mo ti sọ fún yín pé Emir Sokoto ó mọ̀ sí Emir Ìlọrin ó mọ̀ sí ó yẹ ń sì gómìnà náà ẹ̀dọ̀ mọ̀ sí àwọn náà rán àwọn ènìyàn wá wọ́n á máa ṣiṣẹ́ yẹn wọ́n á máa pa Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ni yẹn sọ wọ́n tó bá dìgbà election wọ́n á lè rí ibi kán ka gbogbo bẹ̀ yẹn kíní yẹn ń bà wọ́n nú jẹ́ pé Yorùbá ló ní local government tó pọ̀ jù mo sọ ó ti tó bí 2 weeks ní ìsìnkẹ́sì program tí mo pè yín nǹkan ẹ̀ náà ṣe lọ ó yẹ ń sìn nǹkan ẹ̀ náà ṣe wọ́n fẹ́ reduce Yorùbá ni ẹ rí pé wọ́n attack Ìlọrin. mo ti gbọ́. ẹ̀yin kọ́ ni mo bá sọ̀rọ̀ sà ẹ máa sọ̀rọ̀ tí ń lọ ẹ̀yin kọ́ ni mo bá sọ̀rọ̀ lóṣù mi. okay ma so gbogbo attack tó rán attack yẹn ẹ rí pé ibi táwọn Yorùbá táwọn typical Yorùbá wà ibẹ̀ náà lọ́rùn attack ẹ rí pé wọ́n attack dèmédèmé Ìlọrin ó yẹ yín so gómìnà yẹn Emir Sokoto Emir Ìlọrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n mọ̀ ń pa ẹ̀ lágbára Ọlọ́run gbogbo wọn dẹ̀ náà máa ṣègbè gbogbo ìṣà ilẹ̀ Yorùbá á bá wọn jà lójú ayé lójú oorun gbogbo wọn máa sọ wọn máa tójú oorun máa kú ni lágbára Ọlọ́run. ẹ ṣe bàbá mi ẹ ṣe ẹ tẹ bá wà lórí show yìí ẹ bá wà tẹ turn pop lórí show yìí ẹ bá wà share fídíò yìí ẹ bá tẹ turn pop lórí ẹ kò ní pẹ́ fẹ́ sanwó a kò jẹ́ kí fídíò yìí rìn káàkiri ni àmẹ́ni tó lè wò wá àmẹ́ni tó lè gbà wá àmẹ́ni tó lè gbà wá this is a planned war láti palẹ̀ Yorùbá run wọ́n ṣe gradually ni. Kí tí wàá lọ́kàn dádì. Kí tí wàá lọ́kàn dádì. Wọ́n ti rí wa. Ẹrù ẹ̀dẹ̀ ń gbọ́ o, Gọ́vnà Abdulrahman Abdulrasaq ẹ̀ ń gbọ́ o, ṣé wà lélẹ́yìí tẹ́ ń wù fún wa yìí? Kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé táwọn kinní yìí táwọn náà fi rò wípé tó yẹ káwọn ṣe òun ni káwọn ọmọ pààyàn ẹ lò kí ọdẹ báyìí àwọn òkú tí wọ́n ń wà ńlẹ̀ táwọn èèyàn sì rí lọ́wọ́lọ́wọ́ báyìí is 15 peoples. Ká tó wá sọ àwọn míì tí wọ́n wà nù gbó tí wọn ò tiẹ̀ tí ì rí òkú wọn. Baálé Ọgbà Ayọ̀ lókè ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Kwara State Baálé Ọgbà Ayọ̀ náà ti lọ sí. Baálé Ọgbà Ayọ̀ wọ́n ti lọ sí. Àwọn èèyàn ti kú lókè ọdẹ àwọn bandits wọ̀nyí ni o. Àwọn bandits wọ̀nyí
ẹ sì rántí pé gbogbo àwọn tí wọ́n ń pa yín náà ni wọ́n dìgbò fún yín tẹ́ fi wọlé wàláhì ilẹ̀ azim bẹ́ẹ̀ ṣe gúnre ẹ̀ ní sọ̀rẹ́ lágbára ọlọ́run wọlá gbogbo àwọn ẹlẹ́dàá àwọn tí wọ́n ń kú tí wọ́n ń jìyà ìmọ̀dí tí wọ́n ń jẹ ìyà ìmọ̀dí lábẹ́ òfin lábẹ́ ìṣèjọba yín tẹ́ ń ṣèjọba lábẹ́ ìṣèjọba yín tẹ́ ń bẹ níjọba àwọn báńdíìtì wọ́n wá ń bẹ nílùú ta ni ṣebí ìlú yín ni bẹ́ẹ̀ báyìí pé kinní kan wọ́n máa ń wa kùsà níbi kan tí wọ́n ń wa ẹ mọ bẹ́ẹ̀ ṣe débẹ̀ bẹ́ẹ̀ ṣe gbowó lọ́wọ́ wọn náà àwọn tí wọ́n ń wa tí wọ́n ń ṣètò ọ̀rọ̀ ajé ẹ mọ bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ wọn tẹ́ gbowó lọ́wọ́ wọn tẹ́ nìyẹn ni mọ́ débẹ̀ mọ́ nítorí tí tẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò ní dáa fún gbogbo yín wọ́n wá ń pa àwọn èèyàn wa wá ń kú ẹ̀ wá rí kankan ṣe sí láwọn wàláhì ẹlẹ́dàáwó bìyín bẹ́ẹ̀ bá gùnre ẹ̀ ní sọ̀rẹ́ lágbára ọlọ́run nítorí kí ló dé ẹ̀yin gọ́fúmẹ̀ntì ẹ mọ̀ pé kò sẹ́lómi ta ni o ní agbára kan àwọn fìgìláńtẹ́ wa ń bẹ tó yẹ kẹ́ kó bọ̀ lé wọn lọ́wọ́ kán mọ pa wọ́n lọ kán mọ wéèsì eléré burúkú gbogbo àwọn olórí bú ọ̀bà yìí jẹ́ kán mọ wéèsì wọn lọ kó bọ̀ fún wọn náà. Ìfẹ́lódún chairman Honorable Fẹ́mi Yusuf kílẹ̀ ń wò Honorable Fẹ́mi Yusuf ṣebọ́ ọmọ ìlú ni Honorable Káyọ̀dé Alábí tó jẹ́ deputy governor ní Kwara state kí ni nǹkan tẹ́ gbé ṣe eléríbú yóò sọ̀rọ̀ kankan náà ẹ sọ̀rọ̀ kankan ẹ sì ń gbọ́ etí yóò di o ẹ ń gbọ́ pé wọ́n pa àwọn èèyàn wa o àbẹ́ ẹ gbọ́ pé wọ́n pa àwọn èèyàn wa lókè ọ̀dẹ ẹ gbọ́ pé wọ́n pa àwọn èèyàn wa ní babalá ẹ gbọ́ pé wọ́n pa àwọn èèyàn wa ní kàràkàrà ìlú nífẹ̀ẹ́ lódún kí ló dé kí ni Kwara South ṣe ẹ wá lọ lè mọ̀ wípé àwọn lérí burúkú àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pààyàn níbikíbi yìí tí wọ́n bá jagun lọ́dọ̀ yín tí wọ́n bá pa àwọn èèyàn yín ìgbàlẹ̀ tó mọ̀ wípé nǹkan ṣe yín kò ní dáa fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ lágbára láti gbà wá ní Kwara South ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn tẹ́ ẹ gbà wá tẹ́ ẹ lágbára láti gbà wá kò ní dáa fún yín ọ̀rọ̀ yín ti gba èpè báyìí ọ̀rọ̀ yín ó ti gba èpè báyìí eléyìí ti pọ̀ jù. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.